káṣẹ́rẹ̀bẹ̀rẹ̀ láyé wa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọmọ ṣe fún dídára rẹ sí mi ní gbogbo ọ̀nà, fún dídára rẹ sí mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo nínú gbogbo. Olúwa ògo ní forúkọ rẹ, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayé rẹ yìí bàbá mo dá gbogbo ogun àti ìrọ́pàá sọ mọ̀mọ́ sọ wípé ó ṣe èyí fún dídára rẹ sí mi ní gbogbo ọ̀nà, fún dídára rẹ sí mi nígbà gbogbo, fún dídára sí mi nínú ìrìnàjò gbogbo nínú gbogbo pátá tí mo ṣe. Ògo ìyẹn láti pẹ́ ní forúkọ rẹ, ọpẹ́ ìyìn àtògbà ní forúkọ rẹ. Ẹrù ọba àwọn ẹrù mímọ́ mọ̀jọ̀ gba ọpẹ́ àti ìyìn, èmi ni mo ṣe bẹ̀rẹ̀ gba ọpẹ́ àti ìyìn, èmi ni àgbà ọpẹ́ àti ìyìn. Èyí fún kí dásí tí wọ́n dá mi ṣe, èyí fún káyé tí wọ́n kà mí yẹ, èyí fún ṣílógo tí wọ́n ṣe mí lógo, èyí fún ìjọba àti àṣetágbára tí wọ́n tún sọ̀kalẹ̀ ní àkọ́tún, àyìn láti bùkún ayé mi, àyìn láti dá mi láre, àyìn láti ṣe mí lógo ní ọ̀tún ní ire ní ọjọ́ tòní, pàápàá jọ ní èjì tèmi, àní fún ọjọ́ ẹ̀yẹ ọjọ́ mi, àní tó tún mú kó tún sojú mi àti àlàáfíà tó tún fi kà mí tó dá mi láre tó tún ṣe mí lógo. Olúwa ọmọ ṣe o, ológo jùlọ ṣe fún gbogbo àwọn oríire ayọ̀ láti wọ́n tún ṣe fún mi ní ká gẹ́gẹ́ bí àwọn ẹ̀bùn náà. Olúwa o ṣe ìmọ̀yàn ológo mo gbọ́ orúkọ rẹ ga àti ló gbàgbà ọpẹ́. Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ayé rẹ mímọ́ mọ̀ jùlọ tó pé ìwọ tún jẹ́ àgbà ètò àti wá lọ, àní jùbọ́ sí jẹ́ àgbà ìwọ tó fi tí omi rẹ̀ kan bójú fi hàn lọ. Ọmọ ṣe ní gbogbo rẹ̀ ìyókò láti pẹ̀lú fún ọpá àtòkò ní forúkọ rẹ. Ẹrù tí ọmọ ṣe bàbá mẹ̀ mímọ́. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé orin Dávidi, orí ọgọ́rùn-ún ó dé méjìléníogún, ọgọ́rùn-ún yẹn 118 ẹsẹ̀ ìkẹtàlá rẹ̀ dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé orin Dávidi 118 ẹsẹ̀ 13 dé 16. Ìwọ tì mí gidigidi kí èmi kí ó lè ṣubú, ṣùgbọ́n Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ni agbára àti orin mi, ó sì di ìgbàlà mi. Ìró ayọ̀ àti ti ìṣẹ́gun ń bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa ni àgbéga, ọwọ́ ọ̀tún Olúwa ṣe agbára, ọwọ́ ọ̀tún Olúwa ni àgbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Orí ọ̀rọ̀ wa èyí tá a gbé yẹ̀wò fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí. Èmi ni ẹni tí a kọjú ṣíṣe lóore láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Mo ń gbòòrò nínú ògo, gbogbo ayé ẹ bá mi yọ̀. Èmi ni ẹni tí a ṣe lóore èmi ni ẹni tí a kọjú ṣíṣe lóore láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Mo ń gbòòrò nínú ògo, gbogbo ayé pátápátá ẹ darapọ̀ pẹ̀lú mi láti bá mi yọ̀, láti mọ bá mi yọ̀ lórí ògo, láti mọ gbọ́ orúkọ Ọlọ́run ga. Ní orúkọ ti Jésù Kristi, nígbà gbogbo ní ọjọ́ gbogbo a wà lára àwọn tí Ọlọ́run kọjú ṣe lóore nígbà gbogbo. Bẹ́ẹ̀ ni ìdí láti yọ̀ lógo yóò sì mọ wà fún wa nígbà gbogbo. Gbọ́ ìtò ìṣẹ̀ṣẹ̀ Bíbélì sọ, ó ní sìn, ó sọ nínú ẹsẹ̀ kẹta wípé wọ́n tì mí gidigidi láti pé kébì kí n lè ṣubú, ṣùgbọ́n kí ni mo dìde dúró, èmi ò wó, nítorí wípé kí ni Ọlọ́run jẹ́ agbára mi, nítorí pé ọwọ́ Ọlọ́run wà pẹ̀lú mi, nítorí pé kí ni Olúwa ni alágbára àti orin mi, ó sì jẹ́ odi ìgbàlà mi, èyí tó ń gbé mi ró, èyí tó ń rọ̀gbà yé mi ká, èyí tó ń gbèjà mi jà, èyí tó ń ràn mí lọ́wọ́, èyí tó ń sọ̀nà mi ní rere nígbà gbogbo. Ìrìnàjò ọdún kan kì í ṣe kékeré, ìjọ kan kì í ṣe kékeré, ká má sọ pé ìrìnàjò ọdún kan. Káwá mú láti gbàtà sí lóyún wá títí tó fi jẹ́ ọjọ́ tòde, torí wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ ní ìjì tó ti jà, gẹ́gẹ́ bí ọba símọ́ sọ, ọ̀pọ̀lọpọ̀ ní òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú, ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni ó fàyè gbà mí láti lè jẹ́ ọ̀kan lára àwọn tí ó tún yayọ̀ ọjọ́ ìbí rẹ̀ nínú ọdún yìí. Sórí pé ọkọ̀ ojú sí mi ṣe mí lóore lọ́pọ̀lọpọ̀. Nígbà tí àtọ̀ sílẹ̀ yẹn á torí pé kí ni ọ̀sẹ̀ ọjọ́ ìbí ó tún fa ní orí ọ̀rọ̀ ìtóní nǹkan ṣe pẹ̀lú pé kí ni kásá ti mọ ẹ̀yìn lógo. Ìtò túmọ̀ sí wípé kí ni o ní láti jẹ́ ni tó mórí, èmi mórí tí ọba sì ti Ọlọ́run ni. Gbọ́ àmọye ogun, àmọye ìjà, àmọye wàhálà, àmọye ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀. Olúwa ìròyìn ò tó àfojúbà. Gbogbo ẹni mo lè fi sọ, nítorí pé kí ni mo mọ ìtí mo ń sọ, ó sì yé mi dáadáa. Àwọn nǹkan tí mo dojú kọ mo yé mi, èyí lè gbàgbé. Mo mọ àní ohun tí à ń pè ní ènìyàn àbí ayé, wọ́n burú, wọ́n dájú gidi gan, wọn ò láàánú pàápàá lójú. Pàápàá àní tó kejọ wọn ò ní. Sátánì olórí burúkú ẹni ẹ̀kọ́ ni ìgbé ni, kódà tí ẹ̀gán tó wà burú ju gbogbo pé òun náà ní ibẹ̀ nídìí gbogbo ẹ̀. Ìjọba sí ti Ọlọ́run
tí ọba sì ti Ọlọ́run gbọ́ mi èmi tí mo yayọ̀ ọjọ́ òbí mi lónìí ìbá tí yọ àmọ́ yọ ọdún tó ti kọjá lọ ńgbà ọdẹ mi ló tí mo ti yayọ̀ ọdún òbí mi èèyàn rẹ mọ́ kàn wọ́n pé yes ọjọ́ òbí mi ni kì í ṣe pé ìmọ̀ ṣùgbọ́n kí ni ìwúrí kọ̀ọ̀kan fìgbà kan sí fún mi láti yin Ọlọ́run go ohun tí kàn mọ̀ sí ní ẹ̀kẹ́ màá dúpẹ́ màá yin Ọlọ́run go màá gbórúkọ rẹ̀ màá yọ̀ níwájú rẹ̀ màá fẹ́ mi mórè kan sí ṣùgbọ́n pé ìwúrí yóò wà fún pé kí n wá yọ̀ lógo ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a rí pé kí ni àǹfààní wà fún mi láti lè ní inú dídùn láti lè yọ̀ láti lè wo láti lè ronú jinlẹ̀ lórí ayé mi nítorí pé kí ni Ọlọ́run kọjú sí mi ṣe mí lóore so ìwọ náà Ọlọ́run kọjú sí ìwọ náà sí ìwọ náà lóore ronú jinlẹ̀ ó rí wípé kí ni ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ ó jẹ́ ọpẹ́ lọ amen tó bá ronú jinlẹ̀ dáadáa ó rí wípé kí ni ọ̀rọ̀ rẹ ó tọ́pẹ́ ó tún ju ọpẹ́ lọ mo wo títí mo wá wo gbogbo àwọn àti mo wà tilẹ̀ wá títí débi tí mo dé lónìí owó lè mọ́ ti wà mo lè mọ́ ti kọ́lé ṣùgbọ́n mo wo títí fínífíní mo rí pé kò sí ohun kan tó yẹ kó lè dí mi lọ́wọ́ láti lè fi ayọ̀ mi hàn láti yan Ọlọ́run lógo wípé kí ni èmi náà ṣe ọjọ́ ìbí tèmi náà lónìí tèmi nígbà kan mo kó rántí ṣùgbọ́n kí ni àǹfààní àti lè dúpẹ́ yẹn kò sí kí ni kò sí ṣùgbọ́n lónìí kọ́ àǹfààní àti lè dúpẹ́ yẹn wà kí ló dé tí ìfẹ́ ní dúpẹ́ àti pé gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ lọ́nà ó ṣe kí ni mo tún láǹfààní àti lè ṣe so Ọlọ́run kọjú sí mi ṣe mí lóore ó tẹ́tí sí mi ó gbọ́ ti tèmi èyí mo á fẹ́ kó fi yé ọ Ọlọ́run fẹ́ kó fi yé ọ náà wípé kí ni ó tẹ́tí sí wọn náà láti gbọ́ tẹ nígbà tí àwọn kóòtù náà bá dé ó rí wípé kí ni yóò ṣe bẹ̀bẹ̀ nínú ayé mi èmi tí ojú mi máa ń kọ́rẹ́ lọ́wọ́ gbogbo àtúntò máa ń lé kókó bẹ́ni tí lọ jagun tèmi fi gàkan rẹ́rìn pẹ̀lú ènìyàn tèmi mo tún dájú tọ́lọ̀ báyìí wà lè kọjú sí mi ṣe mí lórí mélòó wà ní ìwọ tó yẹ pé kí ni ìgbà gbogbo nìwọ sáà mọ́ rẹ́rìn sáà sí gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ojoojúmọ́ nínú ẹ̀ mọ́ dùn sí gbogbo ènìyàn ojoojúmọ́ lọ́mọ́ yọ̀ mọ́ gbogbo ènìyàn tọ́lọ̀ wà ní kọjú sí ọṣẹ olóore èmi ẹlẹ́ṣẹ̀ èmi ọ̀dájú ẹgbẹ́ tí ẹ bá ń ṣe nǹkan tó tẹ̀lé ọ̀tún bá ní lápọ́jà yìí tó ṣe ọ̀tẹ̀lé ọ̀run tí sì ṣe fún ọ ní ṣìṣe ìwọ jẹ́ pé ọtọ́ bá ní tẹ̀yẹ̀ bá ṣe nǹkan tó ṣe àwọn tó mọ̀ ṣe kí ni ó tún sọ fún tòkó tó mọ̀ bínú ni ṣé ìwọ wa ni Ọlọ́run ní kọjú sí ọṣẹ olóore wo Ọlọ́run gbọ́ tirẹ̀ ó ti gbọ́ tirẹ̀ ohun tó nídìí ni pé kí ni mọ̀ yìnyín ó ṣe pé ojoojúmọ́ ló ń gbòòrò nínú ògo ó sì tún mọ́ gbòòrò nínú ògo ju bó ṣe gbòòrò lọ àdé kò sẹ́ni kankan tó lè dán tó lè dí ọ lọ́wọ́ láti mọ̀ ṣe rere mọ́ èmi yayọ̀ tèmi lónìí òwò náà ayọ̀ tèmi náà ń bọ̀ ó ti dé tán mo ń yọ́nà lógo lónìí mo lè má ní ohun tí ń fi kó yín lẹ́nu jọ ṣùgbọ́n mo pé pẹ̀lú ògo tó lọ nígbà tí ó bá ti gbà mí màá ní ohun tí màá fi ṣe kí ni màá fi kó yín lẹ́nu jọ láti pèsè bá mi yọ ọjọ́ bí mi tún pèsè so dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mọ rírì Ọlọ́run àmọ́ iye ogun tí ó mì ọ́ sórí mo sọ gbogbo wáyé pé kí ni ìwọ tó sùn lọ́sibítù yẹn àánú ló rí gbà ó ní láti yan Ọlọ́run lógo nítorí pé kí ni wọn kò fẹ́ kó o sùn lọ́sibítù wọ́n fẹ́ kọ́ ọmọ ráre ni so má sọ wípé kí ni kí ohun gbogbo tó ní kọ́ tán kí àlàáfíà kọ̀ wá no Ọlọ́run kì í fi kan gbà kan lọ́wọ́ ènìyàn gba Ọlọ́run gbọ́ gbọ́rọ̀ rẹ̀ gbọ́ orí hospital orí bẹ́ẹ̀dì tó sùn sí yẹn gbà yí pé kí ni kì í ṣe bẹ́ẹ̀dì rẹ kì í ṣe lóorùn rẹ wàá dìde kúrò níbẹ̀ wàá rí àlàáfíà wàá rí ìwòsàn pípé Ọlọ́run kàn fi ọ́ síbẹ̀ láti fi ọ́ pamọ́ torí àwọn ẹni búburú tó fẹ́ mú kó lójú ọ̀nà rẹ àti pé kí ni gbogbo iṣẹ́ ibi búburú tó fẹ́ bàjẹ́ kí o lè bá rí ògo rẹ lóbo tó àti bó ṣe kí àwọn nǹkan rẹ tó ní nìyẹn kọ́ mọ́ bá jíjẹ ní lẹ́ni nítorí pé ìwọ ló ní o sì gbọ́dọ̀ jàǹfààní rẹ bó tó àti bó ṣe yẹ lọ́n fi ọ́ pamọ́ láti fi kọ́kọ́ yanjú àwọn tí wọ́n fẹ́ jọ lẹ́mìlógodò nítorí nǹkan rẹ tó níyẹn ìwọ tó yẹ pé nípa ìtọ́mọ ní gbọ́ àní àkókò ayọ̀ rẹ ti dé àkókò èrè rẹ ti dé àkókò ìgbéga rẹ ti dé àkókò tí wọ́n mọ̀ kí wọ́n náà kú ewu ọmọ àti wọ́n pè ní yàrá gbájá lọ́tún táwọn náà tó mọ̀ ṣe wọ̀yọ̀wọ̀yọ̀ lẹ́yìn rẹ tó ó ti dé so yé ronú yé banújẹ́ yé bọkànjẹ́ mọ́ ṣe kí ni mọ́ yọ̀ kò sì mọ́ dúpẹ́ lọ́wọ́ nígbà gbogbo ní ọjọ́ gbogbo nítorí pé kí ni ọjọ́ ayọ̀ rẹ ti dé ọmọ àwọn ogun táwọn èèyàn gbèjè sí ọ ni wọ́n sọ pé kí ni ọ̀rọ̀ ọmọ bí sọ́kọ́ bí ọmọ kan mọ́ràn ọmọ bí làwọn èèyàn fẹ́ ni no àwọn fẹ́ kọ́ ọmọ jẹ́ nínú gbàlẹ̀ gangan ni ṣùgbọ́n Ọlọ́run tó kọjú sí ọsọ lóore lọ́fà tó fi jẹ́ pé kí ni
ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ojoojúmọ́ ló dùn wò lọ rẹwà wọ́n ló ń kúrò ní bàrà rẹ̀ tó bá múrò ní kúrò lọ́rọ̀ rẹ̀ tó fọkàn rẹ̀ báyìí tó ń yọ lọ́nà kó di wípé kí ni ojoojúmọ́ wọ́n mọ̀ wọ́ wọ́n mọ̀ bèrè pé sọ kí ló jẹ́ kí ni jẹ́ kí ni mo gan rí tó ń gan sí kí ni èyí sàn yọ tuntun lójó sí mọ̀ sàn dán lọ́tún lójoojúmọ́ ni kí ni àwọn nǹkan tó lè mọ̀ là kọjá kọyán ọ̀sọ́ pé ọlọ́run gbọ́ tirẹ̀ ọlọ́run gbọ́ tirẹ̀ sọkọ́ bí ìdáhùn dojúkọ ni mo dáhùn dojúkọ tó pọ̀ ṣùgbọ́n kò lè dí mi lọ́wọ́ láti yọ lógo tẹ̀mí náà ni èmi tún yọ ọmọ tí yọ lógo rọ̀ pẹ̀lú gbogbo tí mo ń là kọjá èsì tó mọ yìí náà ni nítorí pé kí ni èyàn yẹn náà ni mo yìn láti ilẹ̀ wá títí ibi tí mo débi tí mo dé yìí ló jẹ́ kí n lo àwọn àwòrán mi àti ilẹ̀ wá títí di sìn láti fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run pé mo mọ rírì rẹ èmi ẹni ìgbà kan tí ò rí bàtà wọ̀ tí ò rásọ wọ̀ tí ọmọ ṣe kí ni tí ọmọ sọ pé orú mu ni òjò kọ́ ẹ wẹ̀wù irú orúwọ́ ló lè mú tó bẹ́ẹ̀ yẹn tí òfin ní wẹ̀wù yá mọ́ rẹ̀ káàkiri àánú ni oore ọ̀fẹ́ ni mọ rírì rẹ ọlọ́run yìn ọlọ́run yẹn nítorí pé ọkọ̀ ojú sí ọṣẹ olóore èmi yìn tó gbọ́ ọkọ̀ ojú sí mi ṣe mí lóore ọ̀dà mi láre ọ̀dà mi lọ́la ògo sí ni fún ọlọ́run nígbàgbọ́ ní ọjọ́ gbogbo àti èmi àti àmọ́ ní tipa láti mọ yọ́ lógo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo sọ wípé ó ṣe nítorí pé kí ni ìwọ ló ń kọjú sí mi ṣe mí lóore tí ìmì àwọn ènìyàn àwọn ẹ̀ka ẹni bí ni tí mo fi lè rí mi mì láti gbé ṣubú Olúwa gbọ́ ọpẹ́ gbà yé mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo òkú padà sọ́wọ́ mo sọ wípé ó ṣe ọlọ́run bàbá mo sọ wípé ó ṣe ọlọ́run mo sọ wípé ó ṣe ìwọ ọba tó ń jẹ́ agbára àti àtìlẹ́yìn fún nígbà gbogbo orúkọ Jésù gbọ́ pàtì mi ètò pé ìwọ lẹ́ni tó kọjú sí mi ṣe mí lóore ìwọ ọba tó kọjú sí mi ṣàánú fún mi èyí tó jẹ́ pé nígbà gbogbo ọjọ́ gbogbo èmi fi ń jẹ́ agbára nínú àgbo fi ń jẹ́ alágbára nínú rẹ̀ èmi fi ń jẹ́ aṣẹ́gun tó jẹ́ nínú rẹ̀ ètò pé àní gbogbo gbàdáyé mèmí wọ́n mèmí ní mi jìgìjìgì àìpé kébì kí n lè wó kí n lè ṣubú ṣùgbọ́n àní ìwọ gbé mi ró bàbá mo sọ wípé ó ṣe Olúwa mo sọ wípé ó ṣe olóògùn mo sọ wípé ó ṣe gbogbo ọ̀dọ̀ mo gbórúkọ rẹ̀ ká ètò pé ìbámu ṣì rẹ̀ ní sẹ́ àní mo bá ti mèmí tí mo bá ti mèmí wó tipẹ́tipẹ́ àní mo bá ti tì mí sínú kòtò tipẹ́tipẹ́ ọlá rẹ̀ mọ̀ ní Olúwa Ọlọ́run tó jẹ́ kí wọ́n lè tì mí wò agbára rẹ̀ ni wọ́n bá tó yọ wọ́n lọ́ba tó jẹ́ àpáta tí ó di mí àní pé tí mo fi rí mi bì wò pápátá àní mo fi rí mi bì wò bí wọ́n ṣe mèmí tó ògo ní forúkọ rẹ̀ èyí ní forúkọ rẹ̀ àtúntò bàbá gbà ọpẹ́ Olúwa gbà yín àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ọgbọ́n tó lórí yẹn wí ni ó ní ọlọ́run bàbá lọ́lá èmi máa ríṣẹ́ ọwọ́ rẹ o ọlọ́run bàbá jídé èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ ọlọ́run náà ti tàṣì lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yánu èmi táyé mímímí tọ́lọ́run ò jẹ́ owó ó yẹ jó fún bàbá ayérayé ọlọ́run bàbá lọ́lá o èmi máa ríṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run bàbá jídé èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ̀ ọlọ́run náà ti tàṣì lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣe yanu èmi táyé mímímí tọ́lọ́run ò jẹ́ kówó ó yẹ ń jó fún bàbá ó yẹ kó jó ó yẹ kó yọ̀ fún ọlọ́run àwọn ọlọ́run nítorí pé kí ni òun ni ò jẹ́ kó wó bí ayé ṣe mì ọ́ tó bí ìjà ayé ṣe pọ̀ tó òun ló ń jẹ́ agbára rẹ tó fi wó bí ìjà ayé ṣe pọ̀ tó bí ìdààmú àti ìfura ṣe pọ̀ tó ọpẹ́lọpẹ́ rẹ̀ lára mi tipẹ́tipẹ́ ni ìbá ti jẹ́ ní gbàgbé so porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún kíkọjú ọkàn ṣoṣo ṣe mí lóore láti mọ gbòòrò rírò ògo láti mọ pọ̀ sí nínú ògo láti mọ gbòòrò ní òrèrè ètò yẹ pé kí ni gbogbo ìjì táyé ń gbé dìde nítorí tèmi gbogbo afẹ́fẹ́ líle táyé ń gbé dìde nítorí mi gbogbo rírú omi táyé rú omi nítorí tèmi sẹ́ òjò kọ̀ọ̀kan nínú wọn kó lè kàn mí adé pé yóò sì níbi bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, àní mo dá gbogbo ògo padà sọ́dọ̀ nítorí pé ìwọ àní ni Ọlọ́run tó jẹ́ agbára mi àti ààbò àti ìrànlọ́wọ́ àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún mi. Ìjẹ́ pé gbogbo ìjì ìdáyé gbé dìde ni, àní gbogbo rírú omi táyé gbé dìde ni, àní gbogbo àwọn afẹ́fẹ́ líle táyé gbé dìde ni, òòjẹ́ kọ̀ọ̀kan nínú àní kò lè kàn mí àbí owó nǹkan ṣiṣẹ́ tèmi, àní dé mi pé àní yóò lè pa mí lára. Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti èmi, ológo mo mọ̀ sọ pé ó ṣe gba ọpẹ́ àti èmi, ibẹ̀ àtúntò mo mọ̀ sọ pé ó ṣe gba ọpẹ́ àti èmi ní gbogbo ọ̀nà mi yìn ológo mo gbórúkọ rẹ̀ ga, àní gbogbo ọ̀nà mo fọ́ pẹ́ yàtọ̀ forúkọ ọmọ ṣe o, Olúwa ọmọ ṣe o, àìrógòjò ọmọ ṣe o, olórọ̀fẹ́ ọmọ ṣe o, ìjìnlẹ̀ àti ìfẹ́ Olúwa gba ọpẹ́, Olúwa gbẹ̀yìn ògo ní forúkọ rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. Ọgbọ́n tó lè náà wí ni ó yẹ ń jó fún bàbá, ó yẹ ń jó fún bàbá, ó yẹ ń jó ojú ọpẹ́, ó yẹ ń jó fún bàbá, ó yẹ ń jó ijó ayọ̀, ó yẹ ń jó fún bàbá, ó yẹ ń jó, ó yẹ ń yọ̀, ó yẹ ń jó, ó yẹ ń yọ̀. Èmi ẹni àbáta káfíńtà fún pamọ́ rẹ̀ o. Ó yẹ ń jó fún bàbá, ijó ijó, ó yẹ ń jó, ó yẹ ń yọ̀, ó yẹ ń jó, ó yẹ ń yọ̀. Èmi àbáta káfíńtà pupa, mo di ẹni àdìtàn náà o. Ó yẹ ń jó fún bàbá. Ìjọ ọpẹ́ rẹ̀ dá, ìjọ ọpẹ́ tèmi mọ̀ rẹ̀ o. Ọlọ́run tó dá mi sí, Ọlọ́run tó kà mí yẹ, Ọlọ́run ayérayé, ọba àwọn ọba tó tún mú mi rí ọjọ́ ìbí mi láyọ̀ àtàlàáfíà o. Ìjọpẹ́ rẹ̀ mọ̀dà o, ìjọpẹ́ tèmi rèé. Bá mi jó, bá mi yin Ọlọ́run lógo, bá mi gbéga. Bí kò bá ṣe wọ lóore, ó ṣe mí lóore. Oore ńlá ńlá, oore kàbìtì, oore rẹpẹtẹ, oore tí kò ṣe kàtàn, tí kò ṣe ròyìn tán. Oore ògo tójú gbogbo ògo lọ́mọ níhò. Ó yẹ ń jó fún bàbá, ó yẹ ń jó fún bàbá. Ìjọ ọpẹ́ mi mọ̀ rẹ́ o, màá fi gbé bàbá ga. Ìjọ ọpẹ́ mi mọ̀ rẹ́ o, màá fi gbé bàbá ga. Ìjọ ọpẹ́ mi mọ̀ rẹ́ o, èmi fi yìn bàbá lógo. Ìjọ ọpẹ́ mi mọ̀ rẹ́ o, mo fi ń gbé bàbá ga. Ìwọ náà ìjẹ́ òun jíjọ ọpẹ́ láti fi yin Ọlọ́run lógo. Jíjọ ọpẹ́ ayọ̀ tiẹ̀ náà. Àní gbàgbé tó ńlá kọjá orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Èyí fáwọn ilẹ̀kùn ògo tí wọ́n ṣí fún mi tó mú mi wọnú rẹ̀ lọ. Èyí fún àwọn ògo tó ń fa ìgbà mi láti mọ rílò, àní fún àwọn àṣeyọrí tó ń mú mi ṣe èyí tí mo sì gbèsè lójoojúmọ́. Ìjẹ́ pé nígbà gbogbo àwọn ilẹ̀kùn ògo tí ó sì mọ sí fún mi, bẹ́ẹ̀ ni àní ìbí ayé tó mọ gbà láti mọ rògbò bí ó ṣe rí lọ. Bẹ́ẹ̀ ni àṣeyọrí ayọ̀ oríire yóò tó bọ́ pọ̀ sí fún mi àti wọn lọ bá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀. Èyí fún títún bí àtàgbára nínú ayé mi ni ìwọ tó kọjú sí mi ṣe mi lóore lórúkọ Jésù. Bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti èmi, àní fún gbogbo àwọn ọlẹ́kùn ògo ayọ̀ èyí tí wọ́n ṣe fún mi, àní tó sì ṣe fún mi ní ọ̀tún lójoojúmọ́. Ìjẹ́ pé àní pẹ̀lú agbára àti àṣẹ mi wọnú àwọn ògo yẹn lọ, àní mi sì rí àwọn ògo yẹn kọ, àní mi sì rí lọ, àyè ń gbà mí láti mọ rí wọn. Bẹ́ẹ̀ ni àní àwọn àṣírí ayọ̀ tó lógo tó ga tó tóbi jùlọ ni àní òsì mo sì ń gbé ṣe nípa agbára àti àṣẹ oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ni àní agbára kọ́ ọgbọ́n ìmọ̀ àti omi kó lu àwọn ọmọ sọ wípé ó ṣe gba ọpẹ́ àti èmi, ológojọ ọmọ sọ wípé ó ṣe gba ọpẹ́ àti èmi, ẹrù jẹjẹ bá gba ọpẹ́ àti èmi. Nítorí àní sí wọ́jà sọ ìwọ tó máa kọ́ sí mi ṣe mí lójú bó ṣe kọ́ sí mi, àwọn ilẹ̀kùn ògo ayọ̀ ìwọ tó túmọ̀ ìwọ tó ṣe fún mi ó sì túmọ̀ sí fún ju àti wá lójú àti wá lọ. Bẹ́ẹ̀ ni àní wọ́n gbá tó yọ èmi ó túmọ̀ wọnú àwọn yàrá yèmí ó sì mọ orí ògo kojú àti wá lọ, àyè ó túmọ̀ gbà láti mọ orí ògo kojú àti wá lọ. Bẹ́ẹ̀ ni àní àṣírí àyè tó lógo tó ga jọ àní èmi ó túmọ̀ gbé wọn ṣe nígbà gbogbo ní ọ̀tún àti wá lọ. Òṣì Ọlọ́run ayérayé, òṣì Ọlọ́run àtóbi jùlọ, ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́, Olúwa gbà ẹ̀yìn ògo 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 yàtọ̀ fọkọ títí lè bẹ́ẹ̀ mọ̀ yìí tí mo gbé orúkọ rẹ̀ ga. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run tó ní gbogbo ògo, àánú ni mo béèrè fún, ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí nítorí ògo àti ìyìn lógo rẹ nínú ayé mi, nítorí dídára rẹ ṣe mi ṣe Olúwa, àní tó pé ìwọ nìkan lọ́tọ̀ láti mọ̀ yín,
àánú ni mo bèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ àní gbogbo bèrè fún àánú àti ọ̀fẹ́ rẹ ìwọ ológo tó ní gbogbo àtìyàn àníwọ́n bá tí kì í pé ògo ẹ̀kọ́ sí ni nítorí ògo àti ológo rẹ bàbá ní orúkọ Jésù bá ṣàánú fún mi ìyá dárí gbogbo tí ìṣòro kọjá ẹ̀ṣẹ̀ mi sí mi Olúwa sọ mi di mọ́ ní ògo àti ológo rẹ nínú àánú àti ọ̀fẹ́ tó ga tó tóbi jùlọ ni àánú ni mo bèrè bàbá ṣàánú fún mi dárí jì mí ọ̀yà sọgbọ́ ṣe mi tí ó sọ mi di mọ́ pátákó gbogbo títà àwọn àkọsílẹ̀ ṣe mi pátá nítorí pé ìwọ ọlọ́run ológo tó ní gbogbo ògo àtìyàn àníwọ̀ kì í pé ògo rẹ pẹ̀lú ẹ̀wọ̀n kì í fìlẹ̀ fìlẹ̀ gbígbẹ́ àánú ni mo bèrè bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ nínú ẹ̀ṣẹ̀ àní orúkọ Jésù bá dárí jì mí Olúwa sọ mi di mímọ́ dárí jì mí ní gbogbo orúkọ Jésù sọ mi di mímọ́ nínú àánú àti ọ̀fẹ́ rẹ àyè tó yóò go àti ológo rẹ bá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi yá sọ mi di mímọ́ nípa ìwọ mi ò dáwà yín kẹsàn-án ṣe níwájú pé bàbá àníkísà ti bèrè fún àánú kò sì dárí jì mí sọ mi bá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí yá sọ mi di mímọ́ Olúwa kò ní fún kí o ṣe èyí àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ ọlọ́run tó ní gbogbo ògo àtìyìn ìwọ lèmi dojúkọ bàbá àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sọ̀rọ̀ káfárí rẹ̀ tí ń ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ní tí kò sí ìrúbọ mìíràn lẹ́yìn rẹ̀ mọ́ èyí tó sì bá gbogbo tí ń ṣe ègún èpè àti májẹ̀mú gbanijẹ́ ni Olúwa ọ̀yà ṣe ìrìbọmi ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun fún mi nínú rẹ̀ àti gbogbo tí sábà àkọsílẹ̀ mi gbogbo àdára gbogbo tá a ti kọ́ nípa mi ni ọ̀yà àríkó di kókó parí pátá àti ohun tá a kọ àti bí tá a kọ́ sí àtọwọ́tọ́kọ̀ àti ohun tá a fi kọ́ àní àtọwọ́n tí ń bẹ ní àtẹ̀ntà àbílẹ̀ gbogbo di pé parí bẹ́ẹ̀ ni ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi àní tí wọ́n gbà tó fi jọ́ lọ́rùn ni àìdó ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí ni Olúwa gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn kàyà ẹgbẹ́ búburú ni ègún èpè àti májẹ̀mú gbogbo ẹ̀jẹ̀ gbogbo pátá àríkún jẹ́ alálàgbà pátá nínú ayé mi pátá láì kù síbi kankan mi tó kí wọ́n sáti bà wọ́n jẹ́ nínú ayé mi ọkọ̀kọ̀ tó gbọ́dọ̀ ní pátágbá kankan mọ́ lórí ayé mi àti orúkọ ti ṣe tèmi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi jù àti wá lọ gbogbo bí kébé àní tí mo ti gbé jẹ́ aláìpẹ́ àtẹ́láyé nínú ayé mi ohunkóhun tó lè wà nínú ayé mi tí ò fògbà àti fún Ọlọ́run aláyé ó yá ti pa ti kúkú ó yá fa ojú kó ayé mi fọ́ dànù kó ayé mi wọ́n ti kọ́kọ́ ẹyọ kan eruku kan débi pé yóò kọ́ ẹyọ kan nínú ayé mi tí gbogbo agbá tó jọ ya ṣọ́bí di mímọ́ pátá fún ògùn rẹ̀ kí n wá jẹ́ ohun àmúyẹ̀gà àpẹẹrẹ àtàwọn kọ́ṣẹ́rẹ́ fún ọ̀rẹ́ ní gbogbo ọjọ́ ayé mi bẹ́ẹ̀ ni àníṣe ní gbogbo ọjọ́ bí kí ó tó bọ̀ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere fún gbogbo ènìyàn níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo fún ògbà àti lógo rẹ̀ níbikíbi ó kò wù tí mo bá wà ìjọba ọ̀run ó yá kọ́ mọ́ sí bọ́sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ pẹ̀lú ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi àní pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú ni tí ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun bá gbogbo májẹ̀mú gbàrẹ̀jẹ̀ tí ò sí ìgbà tuntun mẹ́rin yẹn ọ̀yá júdà tẹ̀wọ́ lọ́tọ̀ ọ̀bọ̀dá mi láre ìdálájẹ kí tó mọ ní pàtàkì wa lọ kí tó mọ ní ìdálájẹ àti wa lọ níwájú gbogbo ẹni gbogbo nígbàgbọ́ níbi kí yóò kí n lè dé lágbàáyé ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun náà ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi pátápátá àti wa lọ nínú ẹ̀jẹ̀ Jésù lọ́sọ̀ ní káfáàlì tí ṣe jẹ́ májẹ̀mú tuntun ní tọ́pọ̀ àbúṣe májẹ̀mú bá ní jẹ́ ni Olúwa oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ ìgbéga rẹ àti tènìyàn gbogbo kí tó mọ ní wọn pàtàkì wa lọ ògùn ayé mi kó tó mọ buyọ kó tó mọ gbòòrò kó tó mọ gbìlẹ̀ ìjà tí wa lọ kí gbogbo ògùn àyè kó tó mọ jẹ́ tìbò jẹ́ tẹ̀rẹ̀ lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfà mo béèrè fún ọ bàbá ẹ̀yà wá ṣe fún mi Olúwa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfà ṣe jẹ́ májèmí tó bá gbogbo sí májèmí ṣe tí ó sì gbọ́ mi lẹ́yìn rẹ̀ ni Olúwa ní orúkọ Jésù yà wá ṣe fún mi kí ni gbogbo tí sáwọn àkọsílẹ̀ mi búburú àdára gbogbo ìta ti kọ́ nípa ibi tá a kọ́ àbí tá a tún lè mọ́ ọkọ àní omi tá a kọ́ sí àti ohun tá a kọ́ àbí tá a tọ́ tó kọ́ àti ohun tá a fi kọ́ àti ẹni tí ìbínú àti ẹni gbogbo ní orúkọ Jésù kí mo ti pín parẹ́ àní gbogbo ní orúkọ Jésù kí mo ti pín parẹ́ àní orúkọ gbogbo kí mo ti pín parẹ́ ṣe àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfáàrí ní mo béèrè fún Ọlọ́run ayé àtòbí jọ mímọ́ mọ́ jùlọ èyí ṣe jẹ́ májèmí tí ó sì rúbọ mìíràn yóò yà ṣe fún mi nínú rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ọ̀yá àìgbó kiri gbogbo tí ṣiṣẹ́ àṣẹ parí àwọn ká ènìyàn sẹ́tọ́nà àtàrí kiri rẹ̀ gbogbo tí ń ṣe ègún èpè àti májèmí gbogbo bàtà ogun ẹ̀jẹ̀ ogun rẹ̀ bọ́tà tí àwùjọ ní agbègbè ní ti orílẹ̀-èdè ní àní ti ìjọ Ọlọ́run àní ti ilé baba ti ilé àti ẹbí tara ti ilé àlọ́ ni àní ọ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbọ́dọ̀ ní pàtàkì ìwọ láti bà wọ́n jẹ́ oṣù sọ́wọ́ jẹ́ láàgbá lórí ayé àti ogun ti tèmi àní ọ̀kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ ní pàtàkì kankan lórí ayé àti ogun ti tèmi láyé àti ẹni orúkọ ti Jésù Kristi bàbá àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni káfà dìbò béèrè fún Olúwa èyí tí ń ṣe jẹ́ májèmí tuntun ṣíṣe irú jẹ́ irúbọ tí kò sí tuntun irú àti tuntun mẹ́lẹ̀ yìí rẹ̀ ni ọ̀yà ṣe fún mi nínú ẹni orúkọ ti Jésù Kristi ọ̀yà àìkíní àwọn nǹkan tó wà nínú ayé mi tí ó fògo fún ẹ tí wọ́n lọ́wọ́ dòṣe àti tí wọ́n lọ́wọ́ fẹ́ ti pàtì kókò mọ́ fẹ́ mọ́ kọ́ ọ̀yà palẹ̀ mọ́ kò lọ ayé mi wúwo ti gbogbo kò lọ ayé mi ọ̀yà rú wọn dànù ọ̀yà dáná sun wọn ọ̀yà rú wọn dànù ọ̀yà dáná sun wọn sọ́wọ́ dòwú tí ó sì tí a kò ní gbúrò mọ́ lálẹ́ lọ ayé mi kó ajé mọ́ pátá fún ògbà tí ń dógò rẹ̀ ṣe ayé mi kó jọ àmúyẹ̀gà àtàwọn
kọ́ ṣeré fún ọ nígbà gbogbo àríkè mi kò jọ tí ọmọ fi yàn tí ọmọ fi wọ́n tí ọmọ fọwọ́ sọ àlèrò nígbà gbogbo ojú ayé mi sẹ́ bẹ́ẹ̀ ni àríkè túbọ̀ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere nígbà gbogbo ọjọ́ gbogbo fún ògùn àti ológo rẹ níbikíbi yóò kó ra fún ènìyàn gbogbo àìní àwùjọ yóò kó ra bàbá ní orúkọ Jésù Kristi ìjọba orúkọ olúwa kọ́mọ̀ ṣe bọ́sọ̀ mẹ́mu lọ́wọ́ ọlọ́run àní èrè bọ́bí àti ìwẹ̀dùmọ̀ ọ̀tún nílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sẹ̀ kábàlì mo béèrè fún olúwa ṣe fún mi ju àṣewọ́n pátá ní orúkọ yá ṣe fún pátá ní orúkọ Jésù Kristi ọ̀yá àní ju àṣewọ́n àìtòbọ̀ dàmílà ìjùbọ̀ dàmílà rẹ lọ àìtòsọ́mọ jẹ́ kí mo ìdàlá rẹ gbàjú bó ṣe rí gbà lọ ju àṣewọ́n lọ àìkí mo jẹ́ ìdàlá rẹ pátá ju bó ṣe jẹ́ lọ àìtòsọ́mọ àìtòbọ̀ dàmílà rẹ ju dàmílà rẹ lọ àìtòsọ́mọ kí mo ìdàlá rẹ gbà bó ṣe rí gbà lọ àìkí tó mọ̀ jẹ́ ìdàlá rẹ ju bó ṣe ìdàlá rẹ lọ níbi gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo níwájú ènìyàn gbogbo ẹni yóò kó kọjá lórí yóò kó kiri wa ṣùgbọ́n agbára tó fi jọ lọ́rùn ni àánú àní ìrìbọmi àti ìwẹ̀dùmọ̀ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀run mo béèrè fún ṣùgbọ́n agbára ni tó fi jọ lọ́rùn ayé bàbá ọ̀yà ṣe fún mi nínú ẹ̀jẹ̀ tí ìtọ́sẹ̀ kábàlì tí ṣe ìtumọ̀ àjẹmú ni ìtọ́ba gbogbo májègbè ẹ̀yẹ tí kò sí ìwà tuntun mọ́ lẹ́yìn rẹ̀ ni yóò orúkọ sí Jésù Kristi ọ̀yà oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti bí aṣílógún dáadáa dáadáa rẹ̀ àti títẹ̀ ènìyàn gbogbo pátá àìkítùmọ̀ wọn ni wọn ti bu àti wọn lọ àìkítùmọ̀ ni wọn gba àti wọn lọ àìkítùmọ̀ ni wọn àti wọn lọ ayé mi kó tó mọ fọdún bó ti fọdún lọ ògùn ayé mi kó tó àmọ búyọ bó ṣe búyọ lọ àìní oríire ayé kó tó mọ jẹun láyé bó ṣe yọ àìní ẹwọ ògo rẹ ayé mi kó tó mọ fara bó ṣe lọ àìní pé mi tó lè jíjẹ bí o ṣe rẹ kí túmọ̀ tàbí túmọ̀ tàn lọ àìní jọ kéjì mọlẹ kó tó àwọn ọmọ rẹ bó ṣe mọlẹ lọ àìní bí òun ṣe yàn bẹ́ẹ̀ ni ògo mi wá tó mọ búyọ pátá àìní kó oríire ayé kó tó mọ jí gbé ṣe fún bí ṣe lọ àìní èrè ayé mi kó tó àlùkún fún ògo láti àtúmọ̀ bó ṣe kún fún lọ bàbá àìní orúkọ Jésù Kristi èrè bọ́mi àti ìwẹ̀ mọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà ṣe fún bàbá lórí wọn ọ̀yà àìní mọ́ mi rí orí ọ̀fẹ́ àtàánú àtòjú àti ìrọ̀wẹ́ àti àtìlẹ́yìn àti wọn lọ àti ìyẹn gbogbo ogun mẹ́rin àgbáyé tí wọ́n agbára tó fi jẹ́ lọ́rùn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mẹ́rin mo béèrè fún Olúwa gbé wọ̀ mí Olúwa ní ojoojúmọ́ àríkítúbọ̀ mọ ní ẹ̀rí ayọ̀ tó lógo tó ga jùlọ láti mọ kọrin ọpẹ́ orin yìí síwọ Ọlọ́run ààrẹ àti kítúbọ̀ mọ rí ojú rere àti àánú àti ìrọ̀fẹ́ ju bó ṣe rí gbà lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára ọ̀kọ̀tún iná mímọ́ ọ̀kọ̀tún ní mo fẹ́ bá gbé wọ̀n lódìdí agbára ọ̀kọ̀tún iná mímọ́ ọ̀kọ̀tún ní mo fẹ́ bá gbé wọ̀n lódìdí Olúwa àní oore ọ̀fẹ́ àtàdójú kí tó mọ̀ orí padà sí máa lọ bẹ́ẹ̀ ni àní ẹ̀rí ayọ̀ mi kó tó wà lógojú àti wọn pàpẹ́ta láti mọ yọ̀ láti mọ yọ̀ lóko láti mọ gbogbo àti bó ṣe yọ̀ lóko lóko lọ ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi àní ògùn ayé mi kó tó mọ̀ buyọ̀ kó tó mọ̀ gbòòrò kó tó mọ̀ gbòòrò gbòòrò orí ayé kó tó mọ̀ orí tó mọ̀ gbòòrò ní orúkọ Jésù bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí rẹ̀ Olúwa kún fún agbára èyí náà má dàgbà gbogbo bá gbogbo ọ̀nà dídí sẹ́ àìní orúkọ Jésù Kristi àìní ẹ̀rí àìní wá tó máa lógo ju bó ti lógo lọ àìní inú ayọ̀ látọ̀gájọ́ àìkíbò tó mọ yẹn lógo bó ti yẹn lógo lọ àìní gbogbo ọjọ́ àìkíbò tó mọ gba eré ayọ̀ náà tó bó ti gbà lọ àìkíbò bó ti gbà lọ àìní eré àtúgbò tó mọ ní ọ̀rọ̀ bó ti gbà lọ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára ìdá ìmọ̀ àtàgbà mọ́ mi bá gbé wọ̀ mí lójú orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta àkọ́tún agbára àti lẹ́mìí mọ̀ rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí àníṣe ìjú tí a tẹ̀ wá lọ ọ̀yá ayé mi kó wá tó mọ̀ mọ́ fọ̀ ní ògo bó ṣe fọ̀ ní ògo lọ oríire gbogbo ọ̀yá àdìkó tó bọ̀ bọ̀ tó mi àbòsí wọ́n tó mi àkítúmọ̀ ní wàá bó ṣe rí gbà lọ kí gbogbo ògo tó bọ̀ bọ̀ jẹ́jẹ́ bó jẹ́jẹ́ nínú ayé mi tó àti wọn lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára tí ẹ̀mọ́ rẹ̀ mo bèrè bàbá gbé wọ̀n dídí Olúwa kọ́ mi fagbára ayakun fún ẹ̀mí mọ̀ rẹ̀ ṣe jújú àti wọn Olúwa ní orúkọ Jésù ayé mi kó tó mọ̀ fọ̀ ní ògo bó ṣe fọ̀ ní ògo lọ ayé mi kó tó mọ̀ gbẹ̀lẹ̀ ní ògo bó ṣe gbẹ̀lẹ̀ ní ògo àní ògo ayé mi kó tó mọ̀ bó ṣe gbẹ̀lẹ̀ lọ àní gbà gbogbo ẹ̀ kí tó mọ̀ gbà rí ayò ògo tó tún ju àti bó ṣe rí gbà lọ láti bí gbogbo láti bí gbogbo ní orúkọ Jésù Kristi bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fagbára rẹ̀ èyí dẹ́ mi àtàgbà mo bèrè fún ẹgbẹ́ òun dídí àní togotogo àní kébè tó mọ̀ fọ̀ nígbà gbogbo lójoojúmọ́ bó ṣe fọ̀ lọ àní yóò ayé kó tó mọ̀ jẹ́ bó jẹ́ tèmi lọ àní gbogbo ẹ̀ kébè tó mọ̀ gbà rẹ̀ ju bó ṣe gbà lọ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fagbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fagbára agbára tí wàá ṣe lẹ́mọ̀ tí wọ́n bò fún agbó wọn dídí agbára tí wàá ṣe lẹ́mọ̀ tí wọ́n bò fún agbó wọn dídí agbára tí òkè àti òjò ìdíjọ́ ní mo bò fún agbó wọn dídí tí gbogbo tó bí yakun fagbára tí lẹ́mọ̀ rẹ̀ ṣe yakun fún ẹ̀mí àtàgbára rẹ̀ ní orúkọ Jésù ayé bó ṣe wọn fọ lóògùn bó ṣe fọ lóògùn lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ọba kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára ju tàṣẹ wa lọ ní gbogbo ọ̀nà àní ìwọ ti ṣílẹ̀ kòkó fún mi sí mu ológo èmi sì ń rogo lèmi sì ń gbó rere ṣe mo ní ṣàṣírí ayọ̀ ọ̀yá àní kí wàá tún mọ wọnú ògo ju bó ṣe wọnú ògo lọ kí tún mọ rí ògo ju bó ṣe lọ àní kí tún wàá mọ ṣeré ju bó ṣe lọ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára àwọn ilẹ̀kùn ògo ya kó tó mọ ṣí fún mi ju bó ṣe ṣí fún mi lọ orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára ọ̀tún iná mi máa kọ́ tún bó fi máa gbé wọ̀ mí lódìdí agbára ọ̀tún iná mi máa kọ́ tún bó fi máa gbé wọ̀ mí lódìdí ní orúkọ Jésù Kristi ọ̀yà àníjọ́ ya wọ́n ti mú wọnú ògo wọ́n ti àkókò ẹ̀mí sì ti kó ògo ẹ̀mí sì rógò ẹ̀mí sì ń fọ́ ògo mo ti ní àṣírí ayò tó ga tó lógo jọ nípa gbogbo olúwa àní àwọn ẹ̀kọ́ wẹ́ kó tó aṣí fún jàjẹ́ wa lọ bàbá àní orúkọ tó kọ́ mi fàgbà tẹ́lẹ̀ mọ́ ni àníkébé tó mọ̀ wọnú ògo bó ṣe wọ́n lọ àníkébé tó mọ̀ orúkọ bó ṣe lọ àníkébé tó mọ̀ gbàgbé bó ṣe gbàgbé lọ àníkébé tó mọ̀ fọ́ ọdún lókùnmọ́ tí kò tó mọ̀ ní àṣírí ayò tó lógo tó ga jọ bó ṣe lọ bàbá kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fagbára rẹ̀ olúwa kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fagbára rẹ̀ àní àwọn ilẹ̀ kògó olúwa pátá ẹ̀kọ́ tó mọ̀ ṣe fún mi ní ọ̀tún bí jàjẹ́ wa lọ àní àwọn ilẹ̀ kògó tuntun yàtọ̀ tó mọ̀ ṣe fún mi jàjẹ́ wa lọ àní agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo fi fa gbé wọn lódìdí àní ní orúkọ Jésù àní àwọn òkú tó ga tó tọ́jú jàjẹ́ wa lọ akẹ́tùmọ̀ orí wọn báyìí akẹ́tùmọ̀ orí wọn báyìí akẹ́tùmọ̀ ní àṣírí ẹ̀ tó lógo ju ẹ̀ta jàjẹ́ wa lọ ní ayé mi sẹ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ olúwa kún fagbára rẹ̀ olúwa kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo fi fa gbé wọn lódìdí ẹ̀mí mímọ́ àti agbára mo fi fa gbé wọn lódìdí àní tó tàbí akẹ́mọ̀ orógolo bó ṣe rí lọ àwọn ilẹ̀ kòkó tó yà kó tó bọ̀ sí fún ojú ẹ̀tẹ̀ tó ṣí lọ àní àwọn ìgbé ayé àṣírí ẹ̀ tó lógo tó kó tó bọ̀ jẹ́ ti bó ṣe tèmi lọ bàbá kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fagbára rẹ̀ kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún ẹ̀mí ẹ̀wà tó gbẹ náà ìkó tó bọ̀ bí mo ṣe bọ̀ olúwa kún fagbára rẹ̀ mímọ́ rẹ̀ sẹ́yìn. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi akọ̀tún agbára àti náà ìmọ̀ rẹ̀ mo bèrè fún olúwa gbé wọ̀ mí lódìdí sọ bí di apáta àti ìgbòho iná àtàràjòrò nínú rẹ̀ láti mọ kọlù láti mọ lò láti mọ jóru tẹrú èké tó bá kọ bí kò mọ fọ́ tuntun gbogbo tí ṣe sẹ́tẹ́nà tàrí kéré gbogbo tí ṣàwọn níbẹ̀ ní kòkòrò àní búburú ní pápátá gbogbo ó ìrì àyọkọ́ àmọ́ jẹ́ tèmi ní gbogbo ọ̀nà kìdí àyíkó pátápátá àníkẹ́ni mọ̀ṣẹ́ kí mọ̀ṣẹ́ dádùn àbídílò náà fún àwọn níbi búburú mọ́ láyé àti láyé kún fàgbà àti náà mímọ́ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí mọ̀ rẹ̀ bó bèrè fún ọba gbé wọn dídí nínú ya sọ bíjà pàtàkì gbòòrò àti wá lọ èyí náà àtàràjù nínú àti rẹ̀ àti wá lọ ya sọ bíjà pàtàkì gbòòrò rẹ̀ àti wá lọ èyí náà àtàràjù nínú rẹ̀ àti wá lọ bàbá àní ní orúkọ Jésù Kristi ọ̀yà àníkí kọlù àníkó mọ̀ jí kọlù kó sì mọ̀ jí lọ́ọ̀lù pátápátá fún mi sẹ́ àníjí jòrú àníkó mọ̀ jí jòrú fún mi pátá tẹ̀rù tó láì kò síbi kankan sẹ́ àníkè tó bá kọlù àkọ́ bọ̀ fọ́ tuntun láì dàsù kankan wọn lálẹ́ ní orúkọ Jésù Kristi àní gbogbo ti sátánà tàrí kéré gbogbo ti ṣèjọba òkùnbá gbogbo àní gbogbo ti ṣe ègún èpà àti ibi àti búburú gbogbo àbàtà gbogbo àní orúkọ Jésù Kristi sọ bí jà pàtàkì gbòòrò àtàjọ nínú rẹ̀ àní sọ bí jà pàtàkì gbòòrò iná àtàjọ nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi àní láti mọ kọlù láti mọ lọ́lọ́lọ́ àní láti mọ jóru tó èké tó akọlù kó mọ fọ́ tuntun àní gbogbo ti ṣe sátánà tàrí kéré àní gbogbo ti ṣe jọba àwọn ìkànnì ẹni búburú ni àní gbogbo ti ṣe ègún èpà àti májèmọ gbogbo ti ṣe ogun ẹ̀jẹ̀ ogun rẹ̀ gbogbo Olúwa sọ bí jìnnà àtàjọ nínú rẹ̀ sọ bí jà pàtàkì gbòòrò rẹ̀ pátá àní sọ bí jìnnà àtàjọ nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi òun kọ́ tó wọ̀ ní pàtàkì àti ládùú àbí tìbílọ̀ àbí tìbílọ̀ náà láti mọ ṣe rere àní mo kù sí èmi ò tún ṣe dádúró mọ́ àní mo tún yóò jẹ́ èmi ò tún ṣe dádúró mọ́ àní mo tún ṣe jílọ̀ mi ò ṣe jílọ̀ mi ò ṣe fàṣẹ yìí mọ́ èmi ò ṣe eré bọ́mọ́ àbí mo ṣe fẹ́ àkókò rẹ̀ sọ fún ma ní orúkọ Jésù yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ mo bí jà pàtàkì gbòòrò ní àtàjọ nínú rẹ̀ pátá àìsọ bí ti ní àtàjọ gbòòrò rẹ̀ pátá àti gbogbo àìpé mo gbowó ti yọ kọ̀ọ̀kan àìsẹ́tà rẹ̀ kẹ́yà kọ́mọ̀tì kọ́ọ̀lù kọ́mọ̀tì jóru kọ́mọ̀tì lọ́ọ̀lù pátá fún láti ẹ̀ṣẹ̀ mi àìkọ́mọ̀tì kọ́ọ̀lù kọ́mọ̀tì lọ́ọ̀lù kọ́mọ̀tì jóru tó fún láì múlẹ̀ ẹ̀kọ́ dání àdékè tó akọ̀lù àbúkò ṣe bí akọ́mọ̀tì lọ́ọ̀lù kọ́mọ̀tì jóru kọ́mọ̀ fọ́ tuntun ládàásù kankan bàbá kún fún ẹ̀mí náà mo bí jà pàtàkì gbòòrò yìí ní àtàjọ nínú rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ sọ bí ti ẹ̀rù ńlá àti jìjì náà pàtàkì àti wá lọ ẹ̀rù tó ń gbé ẹ̀rù mi àyíjìnì tó ń gbé jìjì mi tó pé ìwọ lọ́lọ́run tó ń jẹ bẹ́ẹ̀ ẹ̀rù tó ń gbé ẹ̀rù mi tó jìnnì tó ń gbé gbòjì ìwọ Ọlọ́run tó yà sọ mi di ẹ̀rù ńlá àti jìjì náà nínú pátá láti mọ gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo mi àti mọ gbogbo tí ń ṣe jìjì gbogbo mi ẹnikẹ́ni kò tó gbọdọ̀ sí láti mọ yọ mí lẹ́nu mọ́ àbí ohunkóhun kan ti ṣe tèmi ẹni tó bá sọ pé òun fẹ́ dán wò tó fẹ́ dán wò Ọlọ́run wò Olúwa ìpinnu rẹ̀ kọ́mọ kọ́ ló ń tàn láti àánú kankan gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kọ̀ láti fi àwọn ṣẹlẹ̀ láti kọjá bó sí bínú ẹ̀ṣẹ̀ ṣubú lò wọ́n ni àbí àwọn tí wọ́n gbé láti àwọn ṣẹlẹ̀ lò yàbí ìbínú ẹ̀ṣẹ̀ Olúwa kí ìbínú ọkọ̀ bẹ̀ ṣubú ẹnikẹ́ni yóò kó wù kọjá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti náà mímọ́ rẹ̀ mo bèrè fún ẹ̀kọ́ àgbẹ̀ wọ̀n lódìdí Olúwa sọ bí di ẹ̀rù ńlá àti jìnnà ẹ̀rù padà nínú rẹ̀ àyè tó pé wọ́n ní ẹ̀rù àyè tó gbogbo tí ń ṣe ẹ̀rù mi ìwọ ní jìnnìjìnnì tó gbogbo tí ń ṣe jìnnì mi Olúwa àyè èmi náà ni Olúwa kọ́ mi fún agbára àti náà mímọ́ rẹ̀ ṣe nínú rẹ̀ aṣọ bí di ẹ̀rù ńlá nínú rẹ̀ aṣọ bí di jìnnìjìnnì àyè láti gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo mi àti jìnnì gbogbo mi ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ yọ mi lẹ́nu mọ́ ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ ẹnikẹ́ni yóò kó wù kọ́ jẹ àyè tó bá ṣe pé o tún fẹ́ yọ mi láàbí ohun kó ṣe tèmi àyè kó mọ fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ ìbínú rẹ̀ yakọ́bẹ̀ ṣubú lóru ẹ̀ níbẹ̀ àyè níbi ọkọ̀ bẹ̀ ṣubú àti ohun àti látọ̀
ìkùnà àti gbogbo agbára pátá gbogbo Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún sọ mi di ẹ̀rù láti jìnnà nínú pátá ètí gbogbo tí ń ṣe gbogbo bí a ṣe jìnnà mímọ́ ètò pé àníwọ̀n tá ti ṣe èyí àní fún àwọn ọmọọṣẹ́ ìjọ kẹrin àní fún jọ́sọ̀ ìjọ kẹrin àní fún mùsùlùmí kẹrin àní kí yóò ṣẹ́ nìkan tó lè dáwọ́ àbíjí wọn lọ àbíjí wọn láti kọjá àbí láti ṣe rere ẹ̀yìn tó bá ti fún yọlọ́nu wọn àní pé parun ní ìbínú ẹ̀ ṣubú Olúwa àní sọ mi di ẹ̀rù láti jìnnà nínú pátá nínú rẹ̀ àní ẹni kẹ́jà àbí òun kákan tó bọ̀ láti yọmí àbí òun kó ṣe tẹ̀mí èyí tó bá dọ̀rọ̀ tẹ́lẹ̀ orúkọ tó ìbínú ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣubú ìparojì kó sì mọ̀ ìjọba nípa gbàdá àṣẹ rẹ̀ yà sọ mi di ẹ̀rù láti nínú rẹ̀ àti jìnnà pátá kún fún agbára nínú rẹ̀ ní orúkọ Jésù àgbàtẹ̀ mọ̀ mo béèrè fún àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta àkọ́tún agbára sílẹ̀ mọ̀ rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí gbogbo tí ṣògo mi ibi tó kù sí láì kọ ẹyọ kan àti gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣògo àwọn ọ̀ràn ìṣáájú nínú ọ̀ràn mi ni kọ́bẹ̀ sì dìgbà fún pátápátá láì kọ ẹyọ kan tẹ́lẹ̀ kọ́bẹ̀ sì dìgbà fún pátápátá gbogbo ohunkóhun yòówù tó lè tí wọ́n ń lò gẹ́gẹ́ bí agbára láti fi dè gbogbo kó gbiná dànù Olúwa kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ gbogbo tí ń ṣe ògo ayé mi gbogbo tí ń ṣe àwọn ètò àti pín mi àti nípa gbogbo ètò àti go àwọn ọ̀ràn ìṣáájú nínú ọ̀nà tó yẹ kí wọ́n rò tí wọ́n rí ọ̀tọ̀ fi kún ìtara àwọn ogún mi ni kò dìgbà pàpàtà láì kọ ẹyọ kan àní gbogbo ohun tó jẹ́ ohun tí wọ́n lè lò láti fi ha wọn àbí láti dáwọn láti fi gbé wọn pamọ́ ni kò gbiná náà pàpàtà kò dìgbà fún mi tèlétèlé láì kọ ẹyọ kan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ìwọ ló ní ògo àní kò sẹ́ni kẹ́ni tó tọ́ sí láti mọ ìpínlẹ̀ ògo rẹ̀ ìwọ lágbára lẹ́yìn kò sí lágbára kankan mọ́ èyí mo ṣe kí Olúwa kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ ní àkọ́tún Olúwa tó kọ́ mi fún nẹ́ẹ̀mí àtàgbà ìjọ àti wọn lọ àní nẹ́ẹ̀mí mímọ́ àtàgbà ọ̀yà gbé wọ̀ mí lódìdí ọ̀yà gbogbo tí ń ṣe ògo ayé mi pátá àní gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ àti pín pátá gbogbo èyí àti jókòó láti gbé ṣe àti káàdì tó láti gbé pamọ́ ni àní gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀ràn ṣáájú nínú ra mi ni èyí tí àníwò orílẹ̀ tí wọ́n fi kó ní sára àwọn ogó mi ni Olúwa àní orúkọ Jésù kò ṣe agbàtẹ́mọ̀ ọ̀yà gbé wọ̀ mí lódìdí tẹ́lẹ̀ láì kọyọkọ gbogbo ẹ kó dìgbà fún ọmọdé orúkọ Jésù Kristi àní ohunkóhun yóò kún wọn lò àní gẹ́gẹ́ bí agbára gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun yóò kó yóò kó ọmọdé èyí tí wọ́n lò láti fi àwọn láti fi gbé wọn láti fi dáhùn láti fi gbé wọn pamọ́ ni pátápátá ìyá orúkọ Jésù àkó gbiná dànù báyìí Olúwa kọ́ mi fàgbà tí wọ́n gbiná dànù báyìí ọ̀yà gbogbo tí ń ṣe ògo mi àní gbogbo tí ń ṣe àwọn ètò àti pínpín àti ìrẹ́yìn gbogbo tí ń ṣe àwọn àṣẹ gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀ràn ìṣáájú nínú mi ni àní tí ń ṣe àwọn ogó mi láì kọ ẹyọ kan tèlétèlé wọ̀ ẹ̀kọ́ dìgbà fún pátá àní nínú ayọ̀ àlàáfíà àtẹ̀mígbà tí ó kó sì mọ̀ jùlọ fún mi bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí tó pé nípa agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ sẹ̀ àní kan ni mo ti lè gbàgbọ́ padà àní mo ti lè gbogbo tó ṣe jọba ọkọ̀ fún un àní tí sì gbàgbọ́ padà tèlétèlé láì kọ ẹyọ kan àní tẹ́gbẹ́ tí mo lò nínú ayọ̀ tó bá tẹ̀mí gúngun bàbá ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ iná mi mímọ́ àtàgbà mo fẹ́ gbogbo olódìdí ọ̀yà gbogbo tó ṣe àwọn ọkọ̀ mi gbogbo tó ṣe ìpínlẹ̀ àti ẹ̀tọ́ àti ìrẹ́yìn gbogbo tó ti ṣe àwọn ẹ̀tọ́ gbogbo tó ṣe ogun àwọn ọ̀ràn ìṣáájú pápátá ni àní gbogbo kọ́yà kojú gbà fún ta àní gbogbo agbára gbogbo ohun tá a lò gẹ́gẹ́ bí agbára bí àṣà bí ohun kan láti fi ha wọn láti fi dè wọn láti fi gbé wọn láti fi gbé àwọn ni ọ̀yà kò gbé lẹ́nu lórúkọ Jésù rẹ̀ ṣe ọ̀yà kò gbé lẹ́nu lórúkọ Jésù láìpẹ́ ẹ̀kọ́ tèlétèlé ẹ̀kọ́ ẹ̀kọ́ jí gbà fún pátá àní nínú ayọ̀ àlàáfẹ́ tẹ̀mí gbà sítura rẹ̀ pẹ̀lú rẹ̀ wátẹ̀ yàgbẹ́ kọ́ sì bẹ̀ jílò fún pátá kọ́ bẹ̀ tíjó fún nígbà agbára àṣẹ rẹ̀ Olúwa kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ànító àníṣẹ́kọ̀ àní àkùnrin ṣe yá kí n bẹ̀rẹ̀ sí ní kò ìkórè ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ànító àníṣẹ́kọ̀ àní àkùnrin ṣe yá kí n bẹ̀rẹ̀ sí ní kò ní gbogbo ọ̀nà àníṣẹ́ ìbùkún ànító àníṣẹ́kọ̀ yóò kọ́ bẹ̀rẹ̀ jẹ́ tèmi sẹ́ ìkórè ayọ̀ àníkí kọ́ débi pé àyè kọ́ mọ̀sílẹ̀ àgbà débi pé àmọye gbà lọ́nà gba àwọn ènìyàn àdìmọ́ mọ̀ jàǹfààní rẹ̀ ayé wọn yóò sì mọ ìgbà yí padà sí wọ́ọ́rọ́ wọn láyé láti mọ fògo fún wọn láti mọ rẹ̀ nínú ìfẹ́ rẹ̀ pẹ̀lú Olúwa kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ porúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí èyí ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún orúkọ Jésù agbéwọ̀ mi lódìdí Olúwa kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àní tó yóò gbà tó yọ akébẹ̀ sínú kan báyìí àní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ tó fọ̀pọ̀ bùkún ògo ọlá àti tóbi àti agbára rẹ̀ àní orúkọ Jésù Kristi àti aṣọ akébẹ̀ sínú kan báyìí ní àní tó àìṣẹ́kọ̀ àní akọ̀rọ̀ tó bẹ̀jẹ̀ ìkòrò sí láti gbà ètò pé ìwọ lọ sáàdì gbogbo ògo àti àní ìwọ ló tó láti mọ̀ yẹn Olúwa kì í ṣe fún mi kì í ṣe fún mi kò fún ògo àti lógo rẹ̀ bàbá kọ́ mi fún agbára Olúwa
Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ. Àní kóòrè ayọ̀ àní tó àìṣe kan ní àkùnrin àṣìlẹ̀ ètò fún púpọ̀ ìbùkún ògo ọlá àti àṣírí àtàgbé àti gbé àti àṣírí ayọ̀ oríire pátá gbogbo ètò fún àwọn ògo tó ga tó tayọ ojú ọjọ́ lẹ́gbẹ́ tó lódùmọ̀ èyí tí ètò ọgbọ̀n ojú òrí tẹ̀lé òrórí ni Olúwa àríkè bẹ̀rẹ̀ sí ní kó wá ní orúkọ Jésù rẹ̀ sí àní ní àìṣe kan ní àkùnrin tó bẹ̀rẹ̀ jáde kò sí ẹ̀gbà àríkè bẹ̀rẹ̀ sí ní kó wọ́n báyìí Olúwa àríkè pé àmọye gbá àwọn èèyàn náà gbàgbé ènìyàn lọ́nà àwọn ẹgbẹ̀rún ìgbà ènìyàn àní wọ́n mọ̀ jàǹfààní rẹ̀ ayé tí wọ́n sì mọ̀ gbà yípa rere àní owó tí mo láyọ̀ láti mọ̀ yorùkọ láti mọ̀ rẹ̀ nínú fẹ́rẹ̀ pẹ̀lú Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́ ìdá mi mímọ́ àti agbára mo fẹ́ gbọ́ òdìdí ìdá mi àti agbára mo fẹ́ gbọ́ òdìdí àní nínú ayọ̀ àdáfẹ́ ìfọkà àti ìdùnnú rẹ̀ àti ẹ̀mí gbígbà àti rẹ̀ akébẹ̀ tí kọ́ọ̀rẹ́ ayọ̀ àríkísí mọ́ jàǹfààní rẹ̀ àríkísí mọ́ jẹ́ ọlá rẹ̀ àríkógò yóò sì mọ́ jẹ́ ti bó jẹ́ ti nínú ayọ̀ ẹ̀rí ẹ̀mí kọ́ tí mo lógo ìbòsí lógo lọ Olúwa kún fún agbára àti ẹ̀mí ní ẹ̀mí àti agbára mo fẹ́ gbọ́ òdìdí. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ta ló ní ògo tẹbí ìwọ ni, ta ló ní ìyìn tẹbí ìwọ ni. Ọ̀rọ̀ rẹ ti ní pé ìwọ kì í pé ògo rẹ pẹ̀lú ẹ̀kẹ́ ìwọ kì í sì fi ìrẹ fèrè gbígbẹ́. Ọ̀yà nítorí ògo àti ìrógo rẹ, nítorí ìyìn rẹ tó dúró dè ọ́ lẹ́nu mi, gbogbo ṣíṣe àwọn ilẹ̀kùn ògo mi tuntun gbogbo ibi tó kù sí Olúwa bá mi ṣí wọn ti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni. Ọ̀yà ògo tẹ́nikẹ́ni rí lórí nínú ọ̀ràn mi, oore tẹ́nikẹ́ni ò gbéṣe nínú ọ̀ràn mi fún èmi ya kí ibẹ̀ sí rí àwọn ògo yẹn lò àní oore yẹn kí ibẹ̀ sí rí wọn gbéṣe kí sì mọ ní àṣọ rẹ̀ tó ga tó lógo jùlọ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo Ọlọ́run yẹn ìwọ ló ń tó ní gbogbo ògo àti yẹn ìwọ lẹ́ni tí kì í gbogbo rẹ̀ pẹ̀lú tí kì í fi ẹ̀fẹ̀ gbígbé. Ọ̀yà jùtà sọ ní orúkọ Jésù láti pọ̀ fàyè gbà mí láti mọ̀ fọ̀ nínú ògo ṣe tẹ̀bí ìwọ lọ́ba tó fàyè gbà mí àyè láti rógo lo àyè láti ṣe rere ìwọ lọ́ba tó bá mi débi tí mo dé yìí àní tí fún ògo àti ìlógo rẹ Olúwa àyìnbá tó wá kẹ́ o àní tó ní ògo àti ìlógo rẹ níṣẹ́ ní orúkọ Jésù Kristi. Ọ̀yà dìde lórí ọ̀rọ̀ ayé mi jókòó ayé mi kọ́ ká lọ ní orúkọ Jésù Kristi. Ọ̀yà àní wá gbọ́ ṣáwọn rẹ̀ kọ̀ọ̀kan tuntun tó ga tó tóbi jọ fún mi sẹ́ ní orúkọ Jésù Kristi. Ọ̀yà àní àwọn ìgbéga ògo tuntun wá tún ìjókòó Jésù mi ní orúkọ Jésù Kristi. Ọ̀yà àní wá tún mú ọdún àwọn ògo tuntun ga tó tóbi jọ ní orúkọ Jésù Kristi. Àní ògo tó jó òrìrì tẹ́jọ́ ọ̀gbọ̀n tẹ́ ní òròrí rẹ̀ àní ní orúkọ Jésù Kristi. Ọ̀yà àní wá bí òjò láì fún padà ní orúkọ Jésù pàpà nítorí ògo àti ìlógo rẹ ni àní tó pọ̀ ló ní gbogbo ògo àti yẹn ọ̀rọ̀ ní pé ìwọ kì í gbogbo rẹ pẹ̀lú ìwọ kì í fi yẹn fi gbé àní kò tọ́ sẹ́yìn kẹ́ láti pín láti gba ògo láti gba yẹn ìtòpọ̀ Ọlọ́run òwú ni ọ̀yà àní gbogbo jíjọ́ eré àyègbè ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tuntun ọ̀yà àní wá pọ̀ mú wọnú ògo tuntun àní wá pọ̀ mú wọnú àṣírí ewu tó lógo jù ọjọ́ wa ti lórúkọ Jésù àní ògo tẹ́nikẹ́ni ògbó tẹ́ni oṣù tí òròrí tó tẹ́ni ọ̀sọ́ nípa rẹ̀ rí Olúwa àní lórúkọ kí bẹ̀rẹ̀ sí nínú wọn báyìí àní kí bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn orin ṣe àní nínú ràmì àní orin tó lógo tó ga jù tẹ́nikẹ́ni ògbé ṣe rí ògo tẹ́nikẹ́ni òrí lórí òrí àní kó àní kí bẹ̀rẹ̀ sí nínú wọn báyìí àní kí bẹ̀rẹ̀ sí gbé wọn ṣe àní ní ọ̀pọ̀lọpọ̀ ní àtẹ̀rẹ̀ ṣe tó bẹ̀ jẹ́ pé àní èyí kò ògo ẹ̀rí àní mi tó mọ̀ mi gbogbo àní tó gbogbo àní lọ àní gbogbo ẹ̀sùn mọ̀ mọ̀ àní lóòótọ́ àti lòdò àní ìwọ nìkan lóyè láti mọ̀ gbẹ láti mọ̀ fọgbẹ́ fún Olúwa ayádo kó jẹ́ fàyè gbà mí tú dàkí wá lọ láti mọ̀ orógbó lọ àní ògo tẹ́nikẹ́ni òrí lóòótọ́ tẹ́nikẹ́ni ọ̀gbọ́n nípa rẹ̀ tẹ́nikẹ́ni òrò nípa rẹ̀ tẹ́nikẹ́ni ọ̀sọ́ nípa rẹ̀ rí ọ̀yà àní kí bẹ̀rẹ̀ sí rí wọn báyìí àṣírí àyè tó lóko tó ga jọ tó tóbi jọ tẹ́nikẹ́ni ògbé ṣe rí àyè tẹ́nikẹ́ni ọ̀gbọ́n nípa tẹ́nikẹ́ni òrò àpọ̀ bẹ̀ sí gbé ṣe báyìí kó ògo yóò sì mọ̀ jẹ́ ti bó jẹ́ ti Olúwa àní ti dé lórí ayé mi jókòó ayé kọ́ ká sọ ẹ̀kọ́ láṣẹ dáṣọ ayé ti kọ́ bá gbogbo tó fi jọ lọ́rùn ni. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Fi ìtara gba àdúrà yìí tó bá sì wọ mọ́ gbà ṣùgbọ́n sáyé mọ́ gbà fèmí ètí ni wípé kí ni ẹni tọ́lọ̀ ń bá dá sọ̀rọ̀ ayé rẹ̀ òun ní nàṣírí ayọ̀ òun ní mọ́ dàbẹ́ni tó mọ́ ṣe yóò wá dàbẹ́ni pé kí ni lẹ́yìn rẹ̀ kò sẹ́ni kankan mọ́ irọ́ sì ni àwọn tí wọ́n gbọ́n jùlọ sí kí ni wọ́n wà dáadáa so orú èmi tó wò yìí ṣé ọmọ tá a sọ fún pé mo lọ sùkúù tá a sọ pé mo mọ̀yàn ṣùgbọ́n gbogbo tí mo ń ṣe lónìí èmi gangan fúnra mi tó bá ní kí n ròyìn èyí mọ́ kan tí mo lè sọ ohun kan tí mo lè sọ ni pé kí ni Ọlọ́run ló yé kò yé mi kankan pàápàá so ẹni tọ́lọ̀ bá dá sọ̀rọ̀ ayé rẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ táwọn èèyàn sọ pé kò ṣeé ṣe ṣùgbọ́n fún ọ yóò mọ̀ jẹ́ ṣíṣe so táàdọ̀ ìjọba wa ní mínì tí ò ní ìtumọ̀ kankan sí ọ wọ́n láti mọ̀ gbà fẹ́ mi orúkọ Jésù Kristi Olúwa àníṣe ní gbogbo ọ̀nà àyíwá tó mọ̀ dá sọ̀rọ̀ ayé mi jù àti wá lọ mo fẹ́ mọ̀ rí ọ nínú gbogbo nínú ayé mi àti wá lọ ayérayé ó yá mọ̀ dá sí tèmi ní gbogbo ọ̀nà wá tó mọ̀ fi tóbi rẹ̀ kàn ní ayé mi nítorí tèmi ó yá mi ọ̀run mi ayé mi ohun gbogbo tó bá yẹ kó mi ògo ayé mi kó àbúyọ pátá bó ti búyọ lọ àní ògo tẹ́nikẹ́ni òrìlò nínú ra mi òrìlè tẹ́nikẹ́ni ògbé ṣe nínú rẹ̀ mi àní fún mi yá kó bẹ̀ sí dìrò fún kó sì mọ̀ di gbígbé ṣe fún mi àwọn ilẹ̀kùn ògo tuntun yá kó tó mọ̀ ṣe fún mi ju bó ṣe ṣe fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ayérayé bàbá àní dìde nítorí ọ̀rọ̀ ayé mi ọ̀run mi àárẹ̀ àìjókòó ayé mi kọ́kànlá ní orúkọ Jésù Kristi orí ayé tó ga tó lógo yẹ àkọ́tùbọ̀ ti gbígbé ṣe fún yóò pẹ́ẹ́tẹ̀ tẹ̀mọ́ lọ àní ògo tó ga tó ṣe àkọ́bẹ̀ sí fún bàtà ṣe máa lọ àní orúkọ Jésù gbogbo àwọn ilẹ̀kùn ògo tó ga tó tóbi tó lẹ́gẹ́ tó ní tó ní ẹ̀yà tó bọ̀ sí fún bàtà ṣe máa lọ olúwa àìjẹ́kọ̀ọ́ ayé mi kọ́kànlá ẹ̀yà wá dá sí tèmi ní gbogbo náà ẹ̀yà mọ̀ dá sí tèmi ní gbogbo náà ẹ̀yà àìjẹ́kọ̀ọ́ ayé mi kọ́kànlá ní orúkọ Jésù yà àti ọ̀run àti ẹ̀tì gbogbo tó bá tó yàtọ̀ ẹ̀yà mọ̀ mi gbogbo nítorí ọ̀rọ̀ ayé mi sẹ́ ní orúkọ Jésù Kristi ògo tẹ́lẹ̀kẹ́ ní orílẹ̀-èdè nínú ra mi àìní orí tẹ́lẹ̀kẹ́ ògbéṣe nínú ra mi àìní àṣọ tẹ́lẹ̀kẹ́ ògbéṣe nínú mi àìní títẹ̀ mi ní orúkọ Jésù Kristi yà àìní àwọn ogun yẹn kí mi bẹ̀rẹ̀ sí ní wọn lọ́pọ̀lọpọ̀ dájọ́ àṣẹkọ nínú ayọ̀ àlàáfíà tèmi gúgà tuntun àtàgbọ́dá rẹ àìní àwọn orí yẹn kí bẹ̀rẹ̀ sí ní gbé wọn gbéṣe àìkí bẹ̀rẹ̀ sí ní wọn gbéṣe ní àdáṣírí ayọ̀ àìní ní ògo tó ká tó tóbi ọjọ́ nígbẹ́ tó lóde wọn ni nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàfẹ́ tèmi gúgà tuntun rẹ sẹ àìní orúkọ Jésù Kristi àìní àwọn orí tó ga tó lógo tó tóbi ọjọ́ tẹ́lẹ̀kẹ́ ní ògbàrí nínú rami sẹ bàbá tí wọ́n agbá tó fi jọ lọ́rùn ni àìkí bẹ̀rẹ̀ sí wọn ti gbogbo ọ̀nà tí wọ́n agbá tó fi jọ lọ́rùn àìní orúkọ Jésù Kristi olú àìdáṣọ̀rọ̀ ayé mi gbogbo ayámọ̀ fa àhùn ayé mi sẹ ní gbogbo ayámọ̀ dáṣì tèmi sẹ ní gbogbo ayámọ̀ dàpọ̀ mọ́ mi ní gbogbo ayámọ̀ jẹ́rìí wà láyé mi ayé mi sẹ ní orúkọ Jésù Kristi àìní ògo tẹ́lẹ̀kẹ́ lòdúró nínú mi sẹ olúwa àìní tèmi kọ́bẹ̀ sí gbé dúró fún gbẹ́rẹ́ àìmọ̀ ní akọ̀dá ni ju bó ti fọ́kọ́ bí ó ti fojú sọ̀nà lọ àìní orí ẹnìkan ló gbé sínú mi àìní tèmi kọ́bẹ̀ sí gbé ṣe fún tógo kẹ́sì mi dáṣọ̀ ìdólógo tó ga jọ lórí rẹ̀ àìní ju bó ti fojú àti bó ti lòrò lọ bẹ́ẹ̀ àìní rí ayọ̀ tó ga tó tóbi tó lógo tó lẹ́gbẹ́ tó lójú wọn èyí tó jórí tẹ́tí ọ̀rọ̀ rí tẹ́nu ọ̀rọ̀ rí tẹ́nu gbọ́rí àìní kí n bẹ̀ sí rírí gbà láti gbogbo àti gbogbo tó fi jọ́ lọ́rùn ni àìní pẹ̀lú ògo tó ga tó tóbi jọ èdè èrè àìní kó tó wọn nítorí ògo àti ìlógo ẹ̀ kì í ṣe fún ènìyàn kì í ṣe fún bàbá ọlọ́run mọ́ ìyàbọ̀ jẹ́ àgbàrá àìní mí ọ̀run àti ẹ̀dúgbò táyé kó mi nítorí ìjọkọ̀ ayé mi kọ́kọ́ la dọ́bẹ̀ jẹ́ mi pé kìnnì àìní àti ọ̀run àti ẹ̀dúgbò ẹ̀ yóò jí mímì àìní ìrora ayé mi ní orúkọ Jésù bá fẹ́ agbára rẹ̀ hàn yá dá sọ̀rọ̀ ayé mi wọ́n sì mọ̀ láti ní nígbà gbogbo. Agba àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ọ̀yá àyè tí gbogbo tó fi jọ́ lọ́rùn ni gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ mi mo gbà padà ọ̀yá dìde ìrànlọ́wọ́ pẹ̀lú mi láti gba gbogbo ẹ̀ padà láì kù síbi kankan darapọ̀ pẹ̀lú mi láti gba gbogbo ẹ̀ padà láì kù síbi kankan mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi ìpín mi rẹ̀ mi padà lọ́wọ́ gbogbo àwọn tó wà níbi kíbi tá a yẹ àhámọ́ olúwa pẹ̀lú mi ju bó ṣe lórí rẹ bó ṣe fọkàn sí lọ àníbò ẹ̀ kó dìgbà fún pátápátá láì kọ ẹyọ kan pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé bọ́bọ́ mẹ́mí mọ́ àní gbogbo tí ṣe ògo mi ẹ̀tọ́ mi pè mí ayé wa gbogbo àyíká ti jẹ́ ọjọ́ tó ti pẹ́ ní láti gbé pẹ́ lọ́jọ́ tó ti pẹ́ mi tó ti pọ̀sán mẹ́rin lọ́jọ́ tó ti pẹ́ ní àyíká ti fi òrùka àbọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ní èyíká ti lọ agbára kàbí ohun mìíràn àyíká ti gbà kó lọ́ọ́ mi padà sí jókòó láti gbèsè lónìí rẹ̀ àní orúkọ Jésù Kristi bó agbára tó ti agbára ti bí lọ àní mo gbà padà àní mo gbà padà àní orúkọ Jésù Kristi àní mo gbà padà orúkọ Jésù Kristi àní gbogbo ohun tá a lò àní gbogbo tá a gbé kalẹ̀ àní gbogbo ọ̀rọ̀ gbogbo ohun gbogbo èdè àní ohun tá a lò gẹ́gẹ́ bí àhámọ́ àbí èdè àbí ọ̀rọ̀ àbí láti fi gbé wọn láti fi gbé wọn àní mo gbogbo àní mo gbìnẹ́ àlùfáà àní mo dáná sun gbogbo àní gbogbo ìgbìnẹ́ àní orúkọ Jésù Kristi mo gbà bó ti so gbòmí padà mo gbà tí wọ́n pàṣẹ yà pẹ̀lú mi àgbẹ̀ kò nígbà fún láì dìpọ̀ ẹ̀yọ kan àní nínú ayọ̀ àlàáfíà tèmi kò yà kó sì mọ̀ jílò fún mi àní mo gbà bó ti so gbà àtẹ̀tọ́ mi padà ní orúkọ Jésù Kristi mo gbà bó ti so gbà àwọn ọ̀ràn ṣáájú kàti sára àwọn ogun mi padà ní orúkọ Jésù gbogbo àwọn táti wà táti kílọ̀ táti lọ́tọ́ pé táti gbẹ́sẹ̀ àní mo gbà padà ní orúkọ Jésù àní rẹ̀ bàbá mi yà dàpọ̀ mi láti gbà gbogbo padà láì pọ̀ ẹ̀yọ kan àní tètè lọ́rọ̀ àwọn ogun bàbá ẹ̀dẹ́gbẹ̀ dàpọ̀ pẹ̀lú láti gbogbo padà láì pọ̀ ẹ̀yọ kan sẹ́ ní orúkọ Jésù Kristi nínú ayọ̀ àlàáfíà tèmi kò yà kó sì mọ̀ jílò fún pápá àní orúkọ Jésù nínú ayọ̀ tí láfẹ́ kó lè fi fún wa àní láti kó lọ àní àwọn ilẹ̀ kògó tuntun ẹ̀yà òṣìṣẹ́ fún pápá àní kò tún tí mo láìláì àní àwọn ilẹ̀ kògó tó bẹ̀rẹ̀ sí ní ṣe fún mi ní ọ̀tún lọ́jọ́ ojúmọ́ àní kó tó àní mo bẹ̀rẹ̀ ní ògùn bọ́nu ògùn sókè àbọ̀nù gbéga ìlú ṣe ìbọ̀sẹ̀ àní àṣírí tó lóògùn tó ga tó tẹ̀ gbọ́tẹ̀ àní ó ti bọ́ bàtà ọlọ́run ayé àtúbọ̀tà àkùkọ láti mọ̀ mú kéèkó tó mọ̀ fìdí mọ̀ bó ṣe mí lọ àní ju àfojúsùn àti fòye mi lọ òye àní kí wọn gbọ́ tó mọ̀ gbọ́dọ̀ rẹ̀ ṣe lóògùn tó gbọ́ àti bó ti gbé ṣe lọ àní kí tó mọ̀ ní àṣírí àti bó ṣe ní èbó ojú sọ̀nà lọ àti bó ṣe lé lọ lórúkọ Jésù ọlọ́run darapọ̀ mọ́ mi àmọ́ ti fi ṣe ẹ̀mí nìkan àní nínú ẹ̀mí gígùn àyàtọ̀fẹ́ àwọn rere wọ̀nyí akínmọ́ ní wọn gbé ṣe ògùn àìkú sì mọ̀ jẹ́ ti ìrọ̀ ìfowópamọ́ àjọ àti máa lọ ẹ̀rí àyè kó tà lóko ìbò sí lóko lóko. Agba àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kàn mí láti mọ jíjà mi fún mi sẹ́ ẹ bẹ̀rẹ̀ sí kàn mí lára láti mọ jíjà mi fún mi nítorí pé ìdá abájọ tọ́lọ̀ fi gbé yín kalẹ̀ ni ní gbogbo ọ̀nà ẹ bẹ̀rẹ̀ kàn mí láti mọ jíjà mi fún mi àní òkú ayé mi kó abúlé bọ̀ búyọ bó ṣe búyọ lọ gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń búyọ tó ń yọ tuntun lójoojúmọ́ láì sí ìdíwà tìǹda kankan àní òkú ayé mi kó àmọ́ rà kó sì mọ́ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí òrùn sí ìrántí mọ́lẹ̀ tí a lè kẹ́ òrùsí láti dáwọ́ bò pátápátá rárá bó ti wù kó kéré mọ́ tó bẹ́ẹ̀ ni ẹ̀rí ayé mi kó tó bọ̀bọ̀ lóko tó ga tó tóbi jọ ètí tí ó gbọ́ tẹnu òròrí ní ọ̀tún lójoojúmọ́ kí ọ̀rọ̀ ayé mi kó tó mọ jẹ́ ìyàlẹ́nu ńlá òyì tó bá tún dàbí rẹ̀ òun náà ni wípé kíni ohun gbogbo rere ayọ̀ tí mo nílò láti fi sọdún ayọ̀
ní àjọ ẹ̀sẹ̀ náà kò yá bẹ̀rẹ̀ sí pèsè rẹ̀ fún báyìí ẹ̀bẹ̀rẹ̀ kó wọn tòmí lọ́wọ́ àní àti ayọ̀ ìparí ọdún ni àti ayọ̀ ọdún tuntun ni o àní àjọ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí yọ̀dà fún báyìí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àìgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà ń gẹ̀lú níṣẹ́ onírúurú ayọ̀ mi èmi ọ̀dà alábàá mo padà ṣe fún yín ni o èmi ọ̀bẹ yìí àní mo padà ṣe fún yín tó pé Ọlọ́run ti gbé yín kalẹ̀ nítorí tèmi ni àti fi mí jọba lórí yín ni àyè láti mọ jíṣẹ́ fún mi àyè láti mọ bẹ̀yìn ní àyè láti mọ sọ ọ̀yà gbogbo tí ṣe iṣẹ́ ayọ̀ mọ́ ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jẹ́ fún báyìí àní ẹ̀yà ń gẹ̀lú níṣẹ́ onírúurú yẹn bẹ́ẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún báyìí àyè kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún báyìí ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi sọ àní orúkọ Jésù ògo ayé mi àyè tó sọ yà kó tó mọ buyọ kó tó mọ yọ tuntun bó ṣe yọ tuntun bí ọjọ́ ṣe yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú àṣẹ ìpàdé Ọlọ́run tí ẹnikẹ́ni òṣì láti nílá dúró àní ogun ayé mi akótópọ̀ ọ̀rọ̀ kótópọ̀ mọ́lẹ̀ pátápátá àyẹ̀tẹ́ dọ́bà èdè wípé àyẹ̀kẹ́ òṣèlú ìdáwọ́bò gẹ́gẹ́ bí òrùn ṣe ń yọ tí ń ràn tí mọ́lẹ̀ jẹ́ nìkẹ́ òṣèlú láti ìdáwọ́bò láti gbé pamọ́ sẹ́ ní orúkọ Jésù àní ogun ayé mi ọ̀yà àní kótópọ̀ gbèrò sí ní ọ̀sán lójoojúmọ́ sẹ́ nítorí pé àní ọjọ́ òdìkú àdá ọjọ́ ń tẹ̀síwájú sí ń dàgbà sí ń gbèrò sí lójoojúmọ́ ní orúkọ Jésù àní ẹ̀rí àyè mi kótópọ̀ ológun bó ṣe lógun ayé mi àṣẹṣẹ́ mi àṣẹṣẹ́ ọdún bó ṣe mi akótópọ̀ fọ̀ tó bó ṣe fọ̀ tó gbó ayé kótópọ̀ gbà mí ní ògùn bó ṣe gbà mí ní ògùn ní orúkọ Jésù Kristi mọ́ pàṣẹ ẹgbọ́ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà ń gẹ̀lú sẹ́nu ẹ̀bẹ̀ kọ́mí láti mọ̀ tí a mi fún mi àní mi ọ̀dàbà mọ́ pàṣẹ rí àní orúkọ Jésù ẹ̀bẹ̀ kọ́mí láti mọ̀ tí a mi fún mi ìtọ́pẹ́ ìjẹ́lẹ̀ lọ́rùn fún gbẹ̀yìn kalẹ̀ àní torí ti tèmi ọ̀yà àní orúkọ Jésù Kristi mọ́ pàṣẹ bí ọdún ti ń lọ sọ́kùn sẹ́ àní gbogbo tí mo ní láti fi sọdún ayọ̀ àti èmi àti gbogbo ṣiṣẹ́ tèmi àti ẹgbẹ́ tí èmi àní àti fi ayọ̀ ọdún ní àní mo bèrè sẹ́ àní àti ọdún tuntun ni ó àti ọdún táwa ní ọ̀sán fẹ́jẹ̀ ayọ̀ yẹn orúkọ Jésù àní tó àṣẹ wọ̀nyẹ̀ bẹ́ẹ̀ ṣe ọ̀dà fún mi ó gbogbo tí mo ní láti fi ayọ̀ ọdún yẹn àti ọdún tó parí àti ọdún àfẹ́kọ̀ nínú rẹ̀ àti ọdún tó àfẹ́ wọ̀ lọ́nà ọ̀yà àní tó àṣẹ wọ̀nyẹ̀ bẹ́ẹ̀ ṣe ọ̀dà fún mi àní bẹ́ẹ̀ ṣe ọ̀dà fún mi ní orúkọ Jésù àní bẹ́ẹ̀ ṣe ọ̀dà fún mi ní orúkọ Jésù àní ní orúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ọ̀dà fún mi àní orúkọ Jésù ní àní tó àṣẹ wọ̀nyẹ̀ bẹ́ẹ̀ ṣe ọ̀dà fún mi ní orúkọ Jésù nínú ayọ̀ tá a fà pẹ̀lú ọ̀yà àní kí n sì mọ ayọ̀ ọdún yẹn àní kí n sì mọ gbòòrò rẹ̀ gbèsè ẹsẹ̀ àní ẹ̀rí ayọ̀ kó tó ga tó tóbi ọkọ̀ jẹ́ tèmi àní nínú ayọ̀ ọdún títọ́ ọdún àti ti ọdún tuntun ní orúkọ Jésù ọ̀yà àní bẹ́ẹ̀ jíjà mi fún mi ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹni tẹ́ ẹ jẹ́ èmi ò ní nǹkan ṣe pẹ̀lú rẹ̀ ibi tí ẹ wà bó lẹ ṣe jẹ́ kọ̀ọ̀kan mi àti ẹ̀yin àti ilé àtọ̀nà ti bu agbádá àti ìjọba àti pẹ́pẹ́ yín ẹ ṣòfò dànù nítorí pé ẹ kọ̀ láti jáwọ́ nínú ibi ṣíṣe láti mọ yọbílẹ̀ àbí ohunkóhun kan ṣiṣẹ́ tẹ̀mí lẹ́nu ya ẹ ṣòfò dànù ẹrùn dànù àti ẹ̀yin àti ilé ọ̀nà yín eléyìí wo tó bá rí pé àdúrà kan tó le fún ọ ní pé kò tọ́ láti gbà mọ́wùlẹ̀ gbà fún ara rẹ̀ ṣùgbọ́n gbà fèmí nítorí pé kíni a ti fìdí rẹ̀ mọ́ ẹ̀ pé tàìlẹ́ni náà ti yọ mí lẹ́nu tàìlẹ́ni náà tó ń bá mi jà tó ń bá mi jagun yóò dògbó bí ẹ̀wù kòkòrò sì jẹ ẹrùn láwì Fáráò alu gbogbo àwọn àkọ́bí pa nílẹ̀ Egypt nítorí pé kíni wọ́n yọ àwọn ọmọ Ísírẹ́lì lẹ́nu àwọn ará Mílékì Ọlọ́run pa àwọn ọ̀run kìí ṣe nítorí nǹkan méjì nítorí iṣẹ́ ibi tí wọ́n ṣe sí àwọn ọmọ Ísírẹ́lì ni ọmọ Ọlọ́run ni ọ́ ara àwọn ọmọ Ísírẹ́lì ni ọ́ ara àwọn ọmọ Ísírẹ́lì ni mí táwa náà ti ń yọ mí lẹ́nu tó wá sí kíni wàá sọ pé kọ̀tọ̀ Ọlọ́run tó ní kí wọ́n pa odidi ìlú Mílékì náà sọ́kọ́ bí kò mọ̀ tí ń ṣe ni ẹ tó bá yẹ kó kú kò gbọ́dọ̀ mọ́ kú nítorí ọ̀rọ̀ ayé mi amọ́ni ta sọ̀rọ̀ tó kú dànù nítorí tàbí tẹ́bí tó di Módékáì ni nítorí pọ́kọ̀ láti dẹ̀yìn ní ọ̀rọ̀ Módékáì jẹ́ kí ìrẹ́ kó ṣe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ẹni yòówù kó wù kẹjẹ ẹjọ́ yín lé lémi bí yòówù kó wà ẹ̀yin lẹ́ẹ̀ mà kò sí kan tó kàn mí òun kọ́ sọ tó kàn mí ni pé nítorí pé ẹ kọ̀ láti jáwọ́ nínú ibi ṣíṣe nítorí pé ẹ kọ̀ láti mọ iṣẹ́ ìyọlọ́lá bí ní nára àyìn láti mọ lépa mi àbí ohunkóhun kan ṣíṣe tèmi níbi mo pàṣẹ mi ò dálábà ọyá àti ilé àtúnlá àti gbogbo àgbà àtijọba yín ọyá ẹrùn dànù báyìí nítorí pé èmi ò sí lẹ́yìn tẹ́tí lé mọ́ yọlẹ́nu mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹgbọ́ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ò dálábà ẹni yòówù kò wù kẹjọ ọyá àní ẹrùn dànù àti ẹ̀yìn àti ilé àtúnlá àti gbogbo agbára padà gbogbo àti àti gbogbo ìjọba pátá àní ẹrùn dànù nítorí pé kìíní àní asátìrà mi padà ní iye kan èyí kì í dàbí tí kò dàbí wúrà tí mo ń bàjẹ́ àti ẹ̀rìn padà ní iye kan èyí kò lábùdà tí kò lábùdà tí ìṣẹ̀jẹ̀ Jésù Kristi ni ìdá àti fìdí rẹ̀ múlẹ̀ pé kìíní ayé yìí ni májẹ̀mú tuntun ni ìtọ́pá gbó ti ṣe májẹ̀mú bẹ́ẹ̀ ni ìtọ́ túmọ̀ sí pé ẹnikẹ́ni tó gbọ́dọ̀ yọ mí lẹ́nu mọ́ àní akọ́ni pàṣẹ pé ẹnikẹ́ni yóò kó tó bá yọ mí lẹ́nu àní yóò rù dájọ́ tẹ̀ yóò sì di kékeré àti pátápátá nípa ìmọ̀ra rẹ̀ yá àní ẹgbẹ́ sí rọ̀
dànù nípa ìmọ̀ àti ètè yín pátá ẹ̀yin tẹ́ ẹ kọ́ àìjọpọ̀ àìbẹ́ni tẹ́ ẹ sáré káàkiri tẹ́ sọ pé ẹsẹ̀ yín gùn àìní níbi ní búburú àìní torí tẹ̀mí àbí tó ní okòwò nǹkan ṣiṣẹ́ tẹ̀mí àìní mọ́ pa àṣẹ ni mo dẹ́làbà o àìní ibi tẹ́ ẹ ṣé nìyẹn o tó gẹ́ àìdáta kò ní orúkọ Jésù Kristi ìparun jíjẹ ya òde báyìí bẹ́ẹ̀ àti ẹ̀yà àti ilé orúkọ Jésù ẹ̀rọ dànù àìní amọ̀nì àìní ọ̀padà àrùn dànù àti ilé rẹ̀ nítorí ọ̀rọ̀ mo dé àìjọ pé ọkọ̀ láti tẹ̀yìn nínú iṣẹ́ ibi ṣíṣe àìní nípa mo dé àìjọ pé iná kọ̀ láti tẹ̀yìn lẹ́yìn mi àìní láti dáwọ́ lọ́rọ̀ ayé mi àbí orúkọ sí tèmi àìní ní ti bínú orúkọ Jésù mi ọ̀dà bá mọ para ṣe lọ́yà ẹni ẹ̀rọ dànù orúkọ Jésù Kristi ìbínú gbóná lọ́rọ̀ ya oṣùbù lórí àní ẹ̀rọ àti ilé àtúnà àti gbogbo agbára pátá gbogbo àní àwọn tí wọ́n kọ́ àjọ létí Daniel sẹ̀ láti sọ sínú òkè náà àti àwọn àtẹ̀yà àtàwọn ọmọ wọn láì dóhun kó wọn kan sí àní inú òkè ni wọ́n kọ́ àwọn ṣíṣe àní mọ́ pàṣẹ ní àní tẹ̀ kọ́ láti jáwọ́ nínú ibi ṣíṣe àní lórí ẹ̀ tí mo yọ ayé mi àbí ohun ṣíṣe bílẹ̀ náà ọ̀yà àti ẹ̀yà àti gbogbo ṣíṣe àti láti ní orúkọ Jésù ẹ̀rọ dànù èmi ọ̀fẹ́ mọ̀ sí àní ẹ̀rọ dànù ìjọba àṣẹ ti fi di rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi àwọn tí wọ́n kọ́ àwọn jọ pọ̀ sí Mósè lójú kìnìún àná ilẹ̀ lánàá gbé wọn mi lójú ẹsẹ̀ yẹn àti tó pé Mósè ṣe jáde yọ lẹ́nu tó pé jẹ́ tó lọ àní èmi náà jẹ́ tó lọ èmi ṣe jáde yọ lẹ́nu àti làmì padà ní iye kan ètí ìbàjẹ́ bíi ti wúrà ìfọwọ́ká ètí kò sí lábọ̀ àwọn tí kò lábọ̀ àti ìṣẹ̀jẹ̀ Jésù Kristi ni ó yà àní gbogbo ẹ̀jẹ̀ kọ̀ láti jáwọ́ nínú ibi ṣíṣe ẹ̀jẹ̀ kọ̀ láti jáwọ́ nínú wà búburú ni àyè láti mọ yọ̀bìlà bí wọn kò ṣe tẹ̀lé lẹ́nu ó yà ìpàdójú yà òde báyìí báyìí àdìpàdójú òde báyìí ẹ̀sùn fúnra láì sẹ́nu kankan bẹ́ẹ̀ ni orí kò yí padà sí ọ̀rọ̀ ògùn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àjùlọ àti tóbi rẹ nínú ayé mi ní gbogbo ọ̀nà fún àwọn àṣepọ̀ tó tún ṣe nínú ayé mi lọ́jọ́ tòní gba ọpẹ́ gba yìn mi tó pé wọ́n sì tún wọn kojú ṣe mi lóore títí láyé àti láyé àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣé mo sọ wípé o ṣé àní mo sọ wípé o ṣé àní fún àṣepẹ oore tí wọ́n tún ṣe ní ayé mi fún òun ògo sùnmí tí wọ́n tún ṣe ní ayé mi àní fún kọjú ọ̀tún kọjú ṣe mi lóore ní ọ̀tún jù tàtí wá lọ ìjẹ́ pé ìwọ sì tún tẹ̀síwájú tó mọ̀ tẹ̀síwájú nígbà gbogbo àní láti mọ kọjú ṣe mi lóore àní láti ṣe mí lóògùn tó ga tó tóbi jùlọ ògo ní fún orúkọ rẹ bá bọ́ mẹ́mí mọ́ ìṣe ní fún orúkọ rẹ tóbi jùlọ ètò pé tí gbogbo agbá tóbi jọ ní gbogbo nígbàgbọ́ ní ọjọ́ gbogbo àní ìwọ ó tún mọ́ mi gbòòrò fún rere ní bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀kùn ògo tuntun rere ayé ó tún bọ̀ ṣe fún mi èmi ó tún mọ̀ ní aṣọ rẹ̀ tó lóògùn tó ga jùlọ òṣìṣẹ́ Ọlọ́run àìmọ̀ yẹn òṣìṣẹ́ ológo jùlọ ẹ̀rí adúlẹ̀rù ní bàbá gba ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ògo yẹn láti pẹ̀lú forúkọ rẹ̀ ìjẹ́ sí ọjọ́ yàgbà ọmọ gbogbo lọ ẹ̀yà sí ọjọ́ àmọ́ gbọ̀ ògo lọ ẹ̀yà sí ọjọ́ àtúmọ̀ gbogbo lọ agbára àṣẹ rẹ̀ iná mímọ́ ìtúbi ìjọba látúmọ̀ sọ̀rọ̀ bó ti kalẹ̀ látúmọ̀ fa ahọ́n bó ti fa ahọ́n wa látúmọ̀ sùúrù fún ojú sùúrù látúmọ̀ bùkún bó ti bọ̀ látúmọ̀ jẹ́rìí wálé bó ti jẹ́rìí wálé jẹ́ kí ògo àti bótó mọ̀ jẹ́ tẹ̀lé ayé rẹ̀ kọ́ bó ti gbà ẹ̀rí ayé rẹ̀ kọ́ tó mọ̀ mọ́kọ̀ ojú bó ti bọ̀ lọ ògo yẹn ó sì mọ̀ jẹ́ bó ti tẹ̀ ó ṣe bàbá ìmọ̀ tó kúbọ̀ ti gbàdúrà ìyẹn forúkọ rí pé ìtìrí bẹ́ẹ̀ títí àmọ̀ ìlànà gbórúkọ ìgbà ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi hallelujah hallelujah ògo 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 f'Olúwa lókè ọ̀run ẹni tó ṣe èmi àti ẹlógo tó ń kọjú ṣe wá lóore ẹnì kọ̀ọ̀kan wa níbikíbi yóò kó òòtá lé wa láti mọ bá wa sọ̀rọ̀ láti mọ gbọ́ ìgbé àtẹ̀bẹ̀ wa láti mọ sùúrù láti mọ bùkún wa nígbà gbogbo ìjẹ́ pé nígbà gbogbo yóò sì bọ́ mọ sùúrù fún yóò sì mọ bùkún wa nígbà gbogbo bí ṣe ń bùkún wa bó ṣe ń sùúrù fún wa ní orúkọ Jésù Kristi ẹ̀rí ayọ̀ wa yóò tún mọ gbilẹ̀ yóò tún mọ fọ ní ògo tó àti wọn lọ ohun rere tẹ́nikẹ́ni ò gbéṣe nínú rẹ̀ nìkọ̀kan wa ògo tẹ́nikẹ́ni ò rírò nínú wa ní ti ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi ó bẹ̀rẹ̀ sí di lílò fún wa báyìí ó ti bẹ̀rẹ̀ sí di gbéṣe fún wa láì àti láì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi lẹ́ẹ̀kan sí mo tún kí wa wípé a kú oríire fún títí gbígbọ́ ìtọ́lọ́run gbọ́ tiwa tó sì ń kọjú ṣe wá lórí lẹ́ẹ̀kan sí síwájú àṣọ yóò túbọ̀ mọ́ kọjú ṣe wá lórí bó ṣe wá lórí lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo tún sọ fún ọ tó ń rán wa létí wípé kí ni ẹ má jẹ́ ká gbàgbé ìyẹn ọjọ́ méjì èyí tó parí oṣù a rí pé kí ni nínú ọ̀sẹ̀ Friday àti Saturday òun ni ìyẹn ọjọ́ méjì tí ó parí oṣù kọkànlá yìí bẹ́ẹ̀ náà ni ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù náà òun náà ń tẹ̀lé òun dárí pé ìyẹn ọjọ́ Sunday lòun náà tó ń bẹ̀rẹ̀ ìyẹn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù so gba gbogbo tí ń bẹ̀rẹ̀ àgọ́ ara rẹ̀ láàyè láti lọ́ mọ́ dárayá lẹ̀ di ọjọ́ yẹn láti lè jó táyé pé ijó ọbọlá lè jó má wo wípé ọmọ jójó àbọ̀ ọmọ jójó àyíká ti jó bá sì mọ́ jó táìpò rin mọ́ wo ti tóun ṣé èmi gan lóhùn ni èmi sáà ń kọ́ tèmi náà ni ohun mi ọba àwọn kan mọ́ sọ pé ohun mi ò dùn ẹ̀yin lẹ́ẹ̀mọ́ àti tèmi káàsì kan ni ohun tọ́lọ́run retí látọ̀dọ̀ ni pé kọrin ọpẹ́ àtòrin yín láti inú ọkàn rẹ wá pẹ̀lú gbàgbọ́ ńlá pẹ̀lú ìwà mímọ́ pẹ̀lú ìwà rẹ̀lẹ̀ àti òtítọ́ àtòdodo ó ti tán ìtọ́lọ́run nídìí nìyẹn olóhùn yẹn Ọlọ́run ní fúnyàn lóhùn Ọlọ́run ní fúnyàn níjó tó bá lè fún ọ láyè láti jó láì pàtẹ́wọ́ lọ bá sì lè pa náà pa tó bá yí pé kọ̀ọ̀kan mọ́ mi rí asán bá ní olóṣè ni láti rí pé láti inú ọkàn rẹ wá pẹ̀lú gbàgbọ́ ńlá pẹ̀lú ìwà mímọ́ lòfin yin Ọlọ́run lógo pẹ̀lú gbogbo bá ṣe rọ̀ lọ́rùn sí ọba sì pé ẹ̀sẹ̀ lásán lọ́rọ̀ àmọ́ mi ó ṣe
nítorí àsìkò kò ní pé láti inú ọkàn wa láti inú òtítọ́ wa àti láti inú ìwà mímọ́ wa pẹ̀lú gbàgbọ́ tán lá ló ti yin Ọlọ́run lógo bọ́ bá ṣe rọ̀ lọ́rùn sí. Ọlọ́run ò bínú sí kankan kan fara ní ènìyàn. Ọlọ́run kì í ṣe Sátánì. Ọlọ́run tó n tó nídìí ni ìgbàgbọ́ rẹ láti inú ọkàn rẹ wá tó múnádóko tó sì ní gbogbo àti òjòlótìtọ́ rẹ nínú gbogbo tó bá ṣe ó ti tán lórúkọ Jésù. Nínú ìyẹn ṣáájú ọjọ́ yẹn àti ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn ẹ̀rí wa yóò tún lógo ju àti wá lọ. Bẹ́ẹ̀ ni àyè yóò tún mọ gbà wájú bó ṣe gbà fún rere. Ọlọ́tún àmọ́ jẹ́rìí wà láàyè rẹ̀ nípa fífarahàn wa nípa kíkọjú iṣẹ́ nìkankan wa síwájú ju bó ṣe ṣe lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ìdórí mìíràn tó dàbí rẹ̀ mo kíra mi kú oríire títọ́ ọjọ́ bí mi. Bẹ́ẹ̀ ni mo tún kí náà wípé ẹ ṣé fún àjọyọ̀ tẹ́ bá mi yọ ayọ̀ ọjọ́ bí mi ní orúkọ ti Jésù Kristi. Ọjọ́ ayọ̀ ẹnìkọ̀ọ̀kan yín nígbà gbogbo yọmọdé nínú ayọ̀ nínú àlàáfíà nínú ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ ni èrè ayọ̀ yóò sì mọ́ pọ̀. Èmi náà àmọ́ bẹ́ẹ̀ náà yọ̀ ní orúkọ ti Jésù Kristi. Bẹ́ẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa nígbà gbogbo ọjọ́ gbogbo ohun rere ayọ̀ tó lógo jùlọ lámọ̀ yọ̀ fúnra wa. Ẹ̀rí ayọ̀ tó lógo lámọ̀ fi yọ̀ fúnra wa. A kò ní mọ ìbànújẹ́ àti ìkorò láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ìjọba ọ̀run òun ni kókó. Ayé yìí fún ìgbà díẹ̀ ni. Mọ́ gbàgbé a wà nínú ayé ni ṣùgbọ́n àwa kì í ṣe táyé. Ètò túmọ̀ sí wípé kí ni ọjà la wà. Tá a bá ṣe tán a padà lọ sílé. So mọ́ wà ti torí pé ọ̀fẹ́ lẹ́dẹ̀ kọ́ bẹ̀dẹ̀ jẹ. Mọ́ gbà fún Sátánì àbí ìjọba òkùnkùn láti mọ ọkùnrin ìjọba Ọlọ́run. Agbára àti mọ́lẹ̀ sọ ìjọba ọ̀run àti ẹ̀yin àti èmi Ọlọ́run gbowó ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́. Ìwọ lọ́lọ́run òdodo. Ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o. Ìwọ lọ́lọ́run òtítọ́ o. Ìwọ lọ́lọ́run òdodo. Ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi aláàánú jùlọ. Ìwọ lọ́lọ́run òtítọ́ asọ̀rọ̀ mọ́tàṣe. Ìwọ lọ́lọ́run òdodo atóbi jù. Ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ fún dára sí wa àtàwátà wà níbí àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wà apanupọ̀ aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ yẹn láwọn gbórúkọ rẹ ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá tí ọmọ àìsí ẹ̀mí mímọ́ ó bùkún wa ó gbé wa ró ó ṣe wá lóore twitter tiẹ̀ wá lọ ilẹ̀kùn ògo tuntun ayé tó lógo tó lè gbọ́ ọbẹ̀ ṣe ní ṣe fún wa. Àyè bẹ́ẹ̀ sì gbẹ̀rù kọ̀ọ̀kan wa láti mọ kó inú ògo tuntun láti mọ kó ògo tuntun láti mọ gbẹ̀rù inú ògo tuntun àti láti mọ ní àṣírí ayò tó lógo tó ga tó bí ọ tuntun. Ohun rere yẹn kẹrù gbèsè ní wa àyè kọ̀ọ̀kan wa àyè bẹ́ẹ̀ sì gbẹ̀rù láti mọ gbèsè báyìí ògo tẹ́nikẹ́ lórí òun wa àyè bẹ́ẹ̀ sì gbẹ̀rù kọ̀ọ̀kan láti mọ rí lọ nígbà gbogbo àmọ̀ tí iná lábọ́dọ̀ alégbèga bọ́dọ̀ ní ògo bọ́nù ògo ìjọba ọ̀run kò sí ní bọ́sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi gbogbo àti oṣù mẹ́jẹ tó lọ láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Hallelujah méje hallelujah 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 ògo. Àmín 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 àṣẹ.